àwọn yà sí ó pọ̀ jù. Ibi àwọn lọ kò jìn òye, ibi àwọn yà sí ló pọ̀ jù ló fi dàbí kó ní kókó, kó ní kókó, kó ní kókó. Yóò padà já sí ìkọlọ̀ bó ta kókó. Kọ́gùn á padà kọ́gùn sí ìkan. Kélédùmarè jẹ́ ránkọ́re fẹ́, Kélédùmarè jẹ́ ráyàre, aya alálùbáríkà tó máa bá mi kalẹ̀ òwe. Aya bí ìyá mi ò ní kò fi fún mi òwe. Aya bí ògì mi ní kò fi fún mi ò àlọ́ba. Tó máa mọ ohun tí mo fẹ́, tó máa mọ ohun tí mi ò fẹ́ o. Dáadáa fún mi o, á ṣe bẹ́ẹ̀ fún mi o, á pọ́n mi fún mi, á tún pọ́n mi lé lórí ibùsùn bó bá dalẹ̀. Aya alálùbáríkà ni mo fẹ́ o. Ọ̀pọ̀ alálùbáríkà ni mo fẹ́ o. Ẹni lórí kò ní fìlà, ẹni fìlà kò lórí àti fìdé. Torí kò máa sápọ́nlé o bọ́bá tí kò lò lórí o, bọ́bá tí kò lò lórí o, kí má di àǹfààní àdúgbò. Àǹfààní àdúgbò. Ibi àwọn lọ kò jìn o, ibi àwọn yà sí ó pọ̀ jù. Ibi àwọn lọ kò jìn o, ibi àwọn yà sí ló pọ̀ jù ló fi dàbí kó ní kókó, kó ní kókó, kó ní kókó. Yóò padà já sí ìkọlọ̀ bó ta kókó jù bẹ́ẹ̀ lọ́rùn ayé. Ṣèkínà. Come in. Who is there? One alone and only love. My beautiful baby. How are you there? How are you doing? Ọwọ́ mi kàn but kí ni nǹkan tó ráì sẹ́yìn? No, ọwọ́ mi kàn but kí ni kan? I have a surprise for you. Say I love this. You know I love this. Thank you. Mo ní special place tí mo lè keep it sí tí màmá rí lójoojúmọ́. Okay, I'll do that later. I love you more. I know. But ó tún wá jọ bí ọ̀rọ̀ ẹnu láàrin ìwọ àti èmi. I've been looking for a way to show you that I really love you. Seriously. Okay. Ìtorí ẹ̀kan ni mo ṣe sọ pé kò wá ní èmi tóró ní special thing kan tí mo fẹ́ sọ fún ẹ láàrin ìwọ àti èmi. So máa wọ pé kí ni nǹkan tí mo lè ṣe láti make it formal, láti make it special, láti jẹ́ kó rí pé ìwọ gbogbo ó wà more special ju bí mo ṣe sọ. What is it? What is it? Torí mo mọ̀ ẹ́, ó máa ń láì kó máa kàrà mọ́. Baby, will you marry me? Thank you, darling. Congratulations. Thank you so much. Thank you so much. Surprise you for having to come on. We also have
Mo ní gift tí màá ní láti fún yín nítorí pé ò jẹ́ kí bébí mi bọ̀. Anyway, mo máa ń láti ṣàkóso ilé mi ṣàkóso. Yes, you're free to ṣàkóso. Yes. Okay, let's go on then. Let's go on. Ta ló wà bẹ́ẹ̀ náà? Yóò dún lọ́gbọ̀n náà. Mo rí pé yẹn kan snake. Uncle Abayomi. Gee. Okay. Darling, ẹ ká sọ. Bóyá pè mí dálé yẹn, ó dẹ̀ ṣe mí bíi pé kí n sọ pé kò ní dáa fún ẹ. Ó lè dàbí pé kí n sọ pé orí ẹ̀ ti dàrú àbí kí n súnmọ́ ẹ kí n gbá etí ẹ̀. Mo fẹ́ sọ fún pé mi ò gbọ́ gbogbo nǹkan tẹ̀ sọ nínú ilé mẹ́ẹ̀ẹ́sì. Uncle Abayomi. And thank God wípé mi ò kì í ṣe olórí burúkú. Thank God pé mi ò kì í ṣe magafọ́. Mi ò dẹ̀ ń ké akọ́ṣìgbérò tẹ pé àwọn kan. Tó o bá tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa rí nǹkan bọ̀ ẹ́ lẹ́nu. Máa rí nǹkan bọ̀ ẹ́ lẹ́nu ni mo sọ òní lè mi tán. Àbúrí ò pé ni. Mò ń bá ìyàwó tèmi sọ̀rọ̀ òun jẹnu sí i. Ṣé bó ṣì tẹ́jọ́ ṣe ni? Àbí mi gbogbo kan tẹ̀ sọ? Àbí mi ò gbọ́? Èmi ni alárùdálẹ̀ ọkọ̀ tìpà. Àbí? Uncle Abayomi. Wọ́lá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò ó. Bóyá sórí tí Cecilia ń sọ fún wa nínú ilé lẹ́kọ̀ọ́, bóyá òun lẹ gbọ́. Sórí fíìmù ni, honestly, sórí fíìmù ni. Sórí fíìmù òṣìwò ló ń sọ fún mi. Sórí fíìmù wo ni mo bá lẹ́nu yìí? Ṣé bí nǹkan tí mo bá tẹ̀ ń sọ ni pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣèfò orúkọ àwọn ọkùnrin sórí fóònù yín, ẹni pé ìkan alárùdálẹ̀, ẹni kan olórí burúkú, ẹni kan máa gafọ́. Ẹ dẹ̀ pè mí lálárùdálẹ̀ ọkọ̀ tìpà, àbí kan tí mo gbọ́ tó sọ kọ́ nìyẹn. Abayomi kò ń ṣe bẹ́ẹ̀. Fíìmù tí mò ń wo ni mò ń sọ fún wọn, àbí? Alágbèrè gan ni táìtù ẹ̀. Èmi náà ti wo oníṣìnà rí o. Mo ti wo rí dáadáa, ó dẹ̀ jẹ́ part 1 and 2 ni wọ́n ṣe fẹ́ ṣe 3 ẹ̀ gan ni. Mo ti wo rí o. Kẹ́yìn má kọ́ nìkan máa kórí burúkú bá mi kó bá dẹ̀ tìbí sí free. Anyway, tó bá yẹ pé nǹkan tí à ń sọ lọ́wọ́, ó ṣà láti trigger pé kò rí sí wa. Anyway, ẹ̀yin ọ̀rẹ́ mi bá mi sọ sorry fún. Sorry, Uncle Abayomi. Inú mi ò dẹ̀ ní dùn sẹ́ni tí mo love tó jẹ́ pé kò sí nǹkan kan, kò sẹ́ni méjì tí mo wojú ẹ̀jọ̀ lọ. Gbogbo tí mo ní lóòótọ́, alárùdálẹ̀ ọkọ̀ tìpà ni mo jẹ́ fún lóòótọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ ṣe pè mí o, inú mi dùn pé sọ pé fíìmù ni o, but èmi gangan ti wá lórúkọ yẹn fún orúkọ mi ń sìn, alárùdálẹ̀ ọkọ̀ tìpà ni mi, ẹ máa pè mí bẹ́ẹ̀. Má tẹ̀lé pírò ẹ̀yin ní alárùdálẹ̀ ọkọ̀ tẹ̀, ẹ̀yin lè wò bẹ́ẹ̀ ṣe dúró, ẹ dúró déédéé, gbogbo àtà bá yín báyìí inú wa gan máa ń dùn, a máa ń bí i. Ẹ ṣe gan. Bápo tèmi ṣe ń gbẹ fóun o ni mo ṣe sọ bẹ́ẹ̀. You only called me pé ibo ni mo wà, so o wá débi báyìí sìn o wá bẹ́ẹ̀ sí ní. Ṣé ọtí tí ó yẹ kó máa ṣe. Tó bá pè mí wípé o wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tí mo dẹ̀ kúrò níbi tí mo wà tí mo wá bá ẹ ń bí, kí ló bá dé ń bẹ̀ ṣe bí mo wá surprise ẹ ni àbínú ẹ̀ ò dùn láti rí mi ni. Anyway, thanks for calling. Thank you. Uncle Abayomi, ṣe ti wá rí i pé olóòótọ́ nìyàwó yín. Ibi tó sọ fún gẹ́lẹ́ pé òun wà, ibẹ̀ náà lẹ ti bá. Kò ń ṣe àwọn kan tó jẹ́ pé tó bá sọ fún mi pé àwọn wà lóṣòdì, ẹ máa lọ bá wọn sọ̀ngọ̀. Ìtorí ẹ̀ náà ló ṣe jẹ́ pé òun náà ni mo dúró tì. Kò sí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọ̀dọ̀ ẹ̀ ni mò ń wà. Èmi ò lè fẹ́ nìkan tó máa jẹ́ pé kíákíákíá á ti sáré yí ọ̀rọ̀. Mi ò fẹ́ ni tó jẹ́ pọ́tọ̀ ní ta máa gbọ́ ọ̀tọ̀ ní tó máa sáré sọ àbẹ́ni tó máa ṣe kébékébé. Mi ò fẹ́yàn bẹ́ẹ̀. Ìyàwó mi náà ni mò ń fẹ́. Ọlọ́run ló dẹ̀ fà wá méjèèjì. Baby, I'm sorry. Uncle Abayomi, kí lẹ wá mú wá fún wa? Mo ti mọ tiẹ̀ bẹ́ẹ̀ o. Mo ti mọ tiẹ̀ bẹ́ẹ̀ o. Ìtorí ẹ̀ ló ṣe ń jẹ gbogbo rẹ̀ tóbi dáadáa. Má wọrí, mo tún ti ní nínú mọ́tò tí màá gbé fún ẹ. O trust me. Ẹja jọ̀dé tẹ bá mi kí ọ̀rẹ́ mi kan tà yìí. Ọlọ́run. Ni mo fẹ́ surprise mo ní kẹ́ bá ọ̀rẹ́ mi dáadáa o. Bá mi kí o.
Ibo lọ̀rẹ́ wà báyìí? Baby, mọ́tò tí mo rà fún ẹ ni. Mayoka! Ó nìyẹn. Ó ti rí. No. Mi ò joke rárá. Wo bí ṣé o ti wá rí rízì tí mo fi sọ pé ọ̀rọ̀ tẹ́ sọ lóòótọ́ rí bẹ́ẹ̀ alárùdálẹ̀ ni mi ọkọ̀ tipa. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Baby, o lè drive ẹ. O lè drive ẹ. Bẹ́ẹ̀ni. Ẹ rọra fìyàwó mi lẹ̀ náà tó ti yé yín. Àbáyọ̀mí lorúkọ mi bá. Àwọn ọ̀rẹ́ mi ló máa ń pè mí ní Olúwa Òjẹ́. Ọmọ ìlú wo làbáyọ̀mí? Ọmọ Ògùn State ní mímà. Ògùn State. Jọ́ ìgbà tó ń bọ̀ mọ́tò wo ló gbé wá? Fẹ́sà ni mo gbé wá ìkan lára àwọn mọ́tò. Kí ni mọ́tò Fẹ́sà tó gbé wá yẹn náà? 2010 model. 2010 model. Ó wá lè rí àwọn mọ́tò gidi bíi Bugatti, latest Benz. Àti wípé bí mo ṣe ń wẹ̀yìn gan-an, á ti lè tó wà náà pẹ̀lẹ́. Mọ́mì mi ò mọ̀ bóyá èèyàn kan ti sọ̀rọ̀ mi láì dáa fún yín torí àwọn question yẹn ó ń bà mí lẹ́rù àti pé mi ò expect ẹ̀ ní wíì ní mà. Mo rò pé kájọ fi dùnú àtayọ̀ bó ṣe orin wọn ó ti yẹ. Èmi rò pé gbogbo ilé tó ṣe ẹ̀kan dúdú tó ṣe yìí tó tiẹ̀ ṣe gbọ̀ngbọ̀n ọjọ́gbọ́n lórí síìtì ni èmi tẹ̀lé pé mọ́tò dúdú ṣe máa gbé wá ní bó ṣe gùn kó yẹn ó yẹ kí mọ́tò náà tún gùn jù bẹ́ẹ̀ náà lọ. Bí bá àwọn oṣù orí ẹ̀ gbé wá. Mi gbọ́. Bugatti orí ẹ̀ gbé wá òun á fi fẹ́ sàfẹ́ fi ọmọ tèmi. Mú mi ní láìkí pélé. Wọ́n ti máa ń fọ́ ìtẹ́ òní gbá ọ̀nà. Ṣó fẹ́ kẹ́nìkan máa kọ́ mi lára jẹ nínú ilé mi ni? Ṣọ́tọ̀ wọn dé kí n sọ̀rọ̀. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹni wípé ọmọ mi ò lè bolóṣì tán. Because mi ò jí ní àkùtù kí n gbàgbà kí kó bá irú ìwọ yìí kó bá tán. Ṣé orí àwọn ọmọ tí mo fẹ́ kọ́mọ mi máa bá tò kó máa bá bí àwọn gọ́vnà bí àwọn ọmọ ọlọ́lá ilẹ̀ yìí tó ní orúkọ torí mo mọ̀ bí mo ṣì ń wọ ẹgbẹ̀ wà bí ò lè lórúkọ nínú àwọn tí mo fẹ́ kí ọmọ mi fẹ́. Mọ́mì mi láì jẹ́ ọ̀pẹ̀ ṣe. Ṣé wọ́n gbá ojú ẹ̀ òní ràn mọ́? At least wọ́n kò mọ̀ pé àwọn owó náà wà lọ́wọ́ lára tiwa náà. Tó yẹ kó tèmi náà bá ń bọ̀, wọ́n máa sàmì lọ́jì, wọ́n máa sàmì lọ́sí àná gómìnà ló ń bọ̀ yẹn. Àná pírẹ́sìdẹ̀ntì ló ń bọ̀ yẹn. Irú kan tí mo fẹ́ fún ọmọ kì í ṣe bí olóṣì bí títí ẹ, ó kan gbogbo òṣì mi níbi tó ti gùn wá gan. Wẹ́sẹ̀ bó ṣe gbọ̀ngbọ̀n lọ́jọ́ gbọ́ná. Jọ ṣé o ti fún ní wáìnì? Ṣé kìí ṣe wáìnì lọ́wọ́ ṣá? Mummy, please. I take this peace rain in the why now? Let me alone, not be like that. Ole, dìde. Dìde mo sọ fún ẹ. Mummy, why did she buy now? Ṣé ọ̀gá ni? But Mummy, I love him like this. Ṣé máa fa ìtí ẹ̀ ò ní gbọ́ràn mọ́? Yes, ẹ má bínú ma. Wọ́n ní kó dìde kó máa lọ. Baby, it's okay. Àwọn òbí wa ni àwọn òbí wọn fẹ́. Jọ̀tọ̀ náà ta ló máa gbé sí ẹ náà àwọn ọmọ ẹ̀kọ́ lẹ́yìn mọ́tò. Má wù ẹ̀ka tán fún mi, wọ́n mọ̀ pé sí àná ni mò ń lò. Wọ́n mọ ọtí lẹ́nu sọ kọ́ ọmọ mi lọ ọmọ olówó tí màá tún fi ọláwẹ̀ máa fọ ọlábúra. But mo tún rí pé mo ṣe wà yìí, ó ní nǹkan tó lè ṣe jọ ìrọ̀lọ́. Kò sọ kọ̀ọ̀kan lápò ẹ̀. Máa gbé ìtù máa yọ ṣe ọ̀pọ̀ ìlú ẹ̀. Mi ò kù sí ọ̀nì. No. Ibi à ń lọ kò jìn o, ibi à ń yà sí ó pọ̀ jù o. Ibi à ń lọ kò jìn o, ibi à ń yà sí ló pọ̀ jù ló fi dàbí pé ó ní kókó, ó ní kókó kò ní kókó, yóò padà já sí ìkan bó ta kókó jù bẹ́ẹ̀ lọ́rùn ayé Ṣèkínà. Ṣèkínà oko ayé. Kọ́gùn á padà kọ́gùn sí ìkan, sí ìkan. K'Ẹlẹ́dùmarè jẹ́ rákọ̀ọ́rẹ́ fẹ́, K'Ẹlẹ́dùmarè jẹ́ ráyàrè, aya alálùbáríkà tó máa bá mi kalẹ̀ òwe.
aya bí ìyá mi ò ní kò fi fún mi òwe. Aya bí òbí mi ní kò fi fún mi ò àlọ́ba. Tó máa mọ ohun tí mo fẹ́, tó máa mọ ohun tí mi ò fẹ́ o. Dáadáa fún mi o, á ṣe bẹ̀rẹ̀ fún mi o, á pọ̀n mi fún mi, á tún pọ̀n mi lé lórí ibùsùn bó bá dalẹ̀. Aya alálùbáríkà ni mo fẹ́ o. Èyí pẹ̀lú ìwọ̀n ọ̀nà bá dùn jọ wá ní ìdílé. Ẹjọ́ ara yín. Ni mo fẹ́ o. Ẹni lórí kò ní fìlà. Má bínú jọ. Arábìnrin tó wà bẹ́ẹ̀, ìlú ni bí ilẹ̀. 5,000 naira sir. 5,000. Bọ́bá tí kò lò lórí o. Bọ́bá tí kò lò lórí o. Kì máa di àǹfààní àdúgbò. Àǹfààní àdúgbò. Ibi àwọn lọ kò jìn o. Ibi àwọn yà. Hello sir. Yeah. Ó fẹ́ fún mi ti 9,000 naira sir. Oh, no, it's okay. Just keep the change. Thank you very much sir. Ẹ ṣé gan ni sir. Ló fi dàbí kó ní kókó, kó ní kókó, kó ní kókó. Yóò padà já sí nìkan òkèlè. Bó ta kókó jù bẹ́ẹ̀ lọ́wọ́ ayé. Fẹ̀kìnà. Waiter. I hope you enjoyed the meal, ma. I really enjoyed it. Yeah, how much is my bill? I hope you got to someone, ma. Who is he? How am I? Not that Lolly wants me want that customer one. Thanks to him. Yeah, okay. Take care. Yeah, mo lérò pé ẹ enjoy oúnjẹ wọn níbi lẹ́fẹ̀ẹ́. Sorry, ṣé kìí ṣe pé ẹ̀yin lẹ sọ bí o? Well, èmi ni Ọlọ́run ràn lọ́wọ́ láti ṣe. Oh, thank you so much. I really appreciate it. You're welcome. Ṣé bàbá yìí, ṣé a lè mọra jù báyìí lọ? That's no problem. Yeah, so can I get your name? All right. Oh, thank you so much. Okay. I knew the people right here. Àmín. Ẹ ṣé. Mọ́sí. Ẹ ká sọ wa. Báwo ni? Bye, ma. Alice. Kí ló ṣe lẹ́gbàá tí wọ́n pẹ́ lè ràn wá lọ́wọ́ pé ẹgbẹ́ dákú ṣòro wa náà? Kí ló dé tí fún ní bára létí? Let's go. Mo fẹ́ fún ẹ ní contract láti company wa mi. Ìgbà wo ni kí n submit proposal mi? Mo jẹ́rìí ẹ. Actually, from the very first time I sighted my eyes on you, no mo ti mọ̀ pé you be a multi-talented lady. Oh, really? Anyways, mo fẹ́ jẹ́ kó supply wa ní ampart a máa pè fún ilé ẹ̀. Nǹkan tó kéré jù ni I can. Okay. Bọ́nà Ṣèkínà, báwo lọ̀rọ̀ àjọsọ wa? Bímbọ́lá, má mú ẹni lọ bẹ̀ at all. I've told you times with that number. Okay? Please.
Okay. I don't want any other relationship further than we being friends. Okay? Come on. Let us take this friendship to another level. Next level. It should be friend with benefits, nothing more. Friends with benefits. But trust me, I'll be waiting patiently for your reply. And ensure it's a positive one. More working. I thought as much. But a short pay can show you back from your see that come out American film, tàbí Korean film. A woman. Okay. Okay now. Ibi àwọn lọ kò jìn o, ibi àwọn yà sí ó pọ̀ jù o. Ibi àwọn lọ kò jìn o, ibi àwọn yà sí ló pọ̀ jù ló fi dàbí kó ní kókó, kó ní kókó, kó ní kókó. Yóò padà já sí nìkan bó ta kókó jù bẹ́ẹ̀ lọ ààyè Ṣèkínà. Ṣèkínà, Ṣèkínà oko ààyè. Kọ́gùn á padà kọ́gùn sí ìkan, sí ìkan. K'Ẹlẹ́dùmarè jẹ́ ránkọ́ rẹ fẹ́. K'Ẹlẹ́dùmarè jẹ́ ráyà rẹ. Aya alálùbáríkà tó máa bá mi kalẹ̀ òwe. Aya bí ìyá mi ò ní kò fi fún mi òwe. Aya bí òbí mi ní kò fi fún mi òwà lọ́ba. Tó máa mọ ohun tí mo fẹ́, tó máa mọ ohun tí mi ò fẹ́ o. Dáadáa fún mi o, á ṣe bẹ́ẹ̀ fún mi o, á pọ́n mi fún mi. A tún pọ́n mi lé lórí ibùsùn bó bá dalẹ̀. Aya alálùbáríkà ni mo fẹ́ o. Ọ̀pọ̀ alálùbáríkà ni mo fẹ́ o. Ẹni lórí kò ní fìlà, ẹni fìlà kò lórí àti fìdé. Torí kò máa sápọ́nlé o bọ́ba tí kò lò lórí o. Bọ́ba tí kò lò lórí o. Kí má di àǹfààní àdúgbò. Sit down. Go down now, my friend. Oh, what do you mean? Come on, face. Bàbá, ikú lè rẹ̀ ṣe bíbélì ló sọ bẹ́ẹ̀ náà. Ṣíṣọ́ lójú egun. Ike lásán ni yóò fi di It's time for celebration. So yeah, we can celebrate. Ọ̀rẹ́ mi. Whoa! Bring my bag now. Yes, ma'am. So return
Noah. Now 30,000 I put inside this bag yesterday. By 5,000 I see there now. Madam, I don't see your money. As you just come in, I just carry you back, give you. I don't see your money at all. You don't see my money. So how money can't take loss? Not only me and you they live for this house. Now 30,000 I put inside here. Now only 5,000 I they see. They tell me say don't be you. Who can carry the money? The money waka. You don't know how money can't take loss. Madam, I need to touch your bag. Yeah. Wow. I was. Yeah. How far, babe? Mo ti ṣetán, mo ti ready. Kí ló ṣẹlẹ̀? Mo máa ń gbáriwo kẹ̀, kí ló ṣẹlẹ̀? Ẹ máa ṣe. Àná tí mo dé 30,000 naira ni mo kó sínú pọ́ọ̀sì because pọ́ọ̀sì náà mo gbé jáde. 5,000 mo bá ń bẹ̀rẹ̀ sí. Ó dẹ̀ sọ pé òun kọ́. Ngba, how you take do am? I don't take madam money. As madam come here, I can't carry back, give her. I don't take madam money, I swear. Àbọ̀ ti náwó yẹn tó mọ̀. Sọ́dẹ̀ ni mi. Ṣé ìjọba òtútù ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ báyìí? Àwọn tí sọ owó ẹnu get as a bill. Again. Well, that's strange. Anyway, ẹ má jẹ́ ká over dramatize gbogbo kìíní. It'll be 30,000. Okay. But it's not even about the money. Bí kí fi 50,000 síbi kan kí bá 2,000 bẹ́ẹ̀. Kí fi 100,000 síbi kan kí bá 7,000 bẹ́ẹ̀. All the time. Má jẹ́ kí yẹn bá mú lè gẹ́gẹ́. Noah, I don't come out. I'm very happy for that. I hope your intentions with my daughter is pure. Very well, Sherry, I have pure intentions towards her. Mo nífẹ̀ẹ́ gan ni. In fact, mo rí pé ọmọ tó kọ́ láti lè rè ni. Mo dẹ̀ ṣetán láti fẹ́. As a matter of fact, mo ti propose. Yes, to show that I've got good intentions. Fantastic. Shakina, you know, Rick was saying that Abimbola so. Bimbola is a very nice guy, and I love him. Apart from that, they also assist me in my career. Beautiful. Abimbola, Igbaola ma bẹ̀rẹ̀ preparations for wedding. Sherry ma, tó bá ti yá yín, ó ti yé mi náà. I'm quite prepared. So whatever time to be comfortable for you, we'll do something. I am quite ready, ma. I like that. I like that. Oh, what do you think? Right. Kilo chef. Shakina. Abimbola. Kilo Shamani. Oh, that's strange. Shakina. Shaki. Mommy. Yeah. Oh, come on, double long shot. Hello. So, baby, what's up with the money you said you're going to promise me? You promised me to give me. So, we no better. We buy a friend. Kilo. Oh, really? Yeah? Later. She need very quick to put us in lady, honestly. Are you serious? Honestly, okay. I'm good, though. In fact, I can't have enough of you. Like, seriously? Very quick to put. Ebola! Tell me this is a dream. Eléyìí tó ń wo ìjọ dream lójú ẹ̀. Reality lélẹ́yìí o. Bàbá. Kí ló ṣe é? Kí ló ṣe é tó ń gbọ́ wa? I'm the one Ebola. Ìgbà tó wá jẹ́ wọn kọ́, ṣojú mi fọ́ mi rí ẹni. Mo wà ti lóyún fún ẹ. O lóyún? Tajá àbí tẹran? Mo mọ̀ pé mo ti take it. Ẹni tó bá take in take out. Ṣé torí pé lóyún sìn kí wá lọ gbà yáàlù kí n gba bàtà kí n bẹ̀rẹ̀ sí jó? Listen, o ò lè lóyún fún mi. Wọ́n dẹ̀ lóyún fún ti baby mama mi. Okay, boy, Ebola. Mo ti dárí jẹ. Mo mọ̀ pé mo mọ̀ ni. I'm forgiving you. Jàmà lọlé. Wọ́n wo jẹ́ kí n jẹ́ kó yẹ èmi fi ẹ́ play game. Ó ga jù. Ṣé a tún rí gbọ́ báyìí? Ó yà tún wò ilé.
ọmọ eré wa gan kì í sí rẹ̀ ó tí kì í. ọ̀rẹ́ gbàgbé ọmọ naxi ni mo knack wọn. eléyìí wọ́n bá 72 eléyìí. ọ̀bọ̀ ẹ̀ bad gan ọkàn máa ń ṣe bẹ́ẹ̀ ní pé ọ̀gán máa kàn ń ṣe bẹ́ẹ̀ ní pé orí ò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìwé kan ṣe ń bẹ́lẹ̀ gbé wà báyìí because ọmọ 105 làwa wà báyìí oríṣiríṣi ìwé làwa ti kà kọjá 105 ni wà mú ìbẹ̀ sọ̀rọ̀ yìí. ìwọ 105 ọmọ irọ́ ni ìjọ mi ò gbàgbọ́. ìwọ ní wọ 72 ìwọ ní wọ 105 ẹ̀yin méjì ń bẹ́ẹ̀ ni ọmọ kan wà lọ́wọ́ yìí nínú ẹ̀yin méjì kò sẹ́ni tó lè toast ọmọ yẹn ṣe fẹ́ gbọ́ mi ọmọ tí Buhari gan toast tí ó gbà ó ń fi kíní wọn mẹ́mọ́ ní Buhari president ìwọ ní wọ Messi ìwọ ní wọ sí Ronaldo ẹ̀yin méjì ń bẹ́ẹ̀ ni. ọmọ yẹn mo confirm ẹ o tí ọmọ tó ń sọ nìyẹn ẹ tí ẹ lè bá sọ̀rọ̀. ó gbàgbé. máyì kí èèyàn máa sọ létí mi pé ọmọ kan wà tó jẹ́ pé èèyàn ò lè tẹ́ṣẹ̀. gbogbo obìnrin ilé ayé ìlú ní password ẹ̀ kóòdù tí èèyàn máa fi wọlé lásán léèyàn ní èmi dẹ̀ ni ó ń gbá lórí mi bí mo ṣe wà gbogbo kóòdù obìnrin ilé ayé ni mo mọ̀ tí n bá wà lójú oorun tí n bá ń sùn gan kóòdù obìnrin púpọ̀ ló wà lórí mi tí wọ́n máa sọ pé obìnrin kan wà nílé ayé tó yẹ pé yóò lè tẹ́ṣẹ̀. ẹ jẹ́ kí n jẹ́ kí n kàn wọ àgọ́ wa yẹ yìí ṣe rí àgbèrè wà ní DNA tèmi bẹ́ẹ̀ rí ni ṣe rí bàbá mi àgbèrè ló pa ṣe tí wàá rí bàbá mi fún ara ẹ̀ gan àgbèrè ló ń ṣe lọ tí mọ́tò pa sí títì. báwo ló rẹ jẹ o mọ ta máa ń pa àwọn obìnrin ni software la máa ń pè wọn hardware la wà. ìwé kàmáàtì wa pa ọ lóòótọ́ mo mélé yìí o mo mélé dáadáa pé òun náà kò ń ṣe ọmọ àmélé ọmọ tó ń sọ ẹ ó bá a tán. gbàgbé pọ́nmọ́ kọ́ bá àdìjà ọmọ bẹ́ẹ̀ mi máa ọmọ wo èmi ọmọ tó ń sọ ẹ fẹ́ mi ní dígí ọ̀gbẹ́ni ní bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbẹ́ni gbàgbé ìmú iṣẹ́ ẹ̀ tí ká lọ bẹ́ẹ̀ sí ó sọ fún mi pé mi máa mú ọmọ yẹn ọjọ́ wo ló ń bá ọmọ owó tí bàbá mi ṣe títí tó fi lé mi lọ́wọ́. má jẹ́ ká dọ́nu ẹ ṣáà tapẹ́ tí yẹn náà tí wọ́n lọ́kọ̀ fún mi. ọlọ́run ṣe mọ́tò bẹ́ẹ̀ náà. ìbáyé dára ṣe fẹ́ gbọ́ mi wọ́n mọ̀ tí mo fún yẹn jọ ṣé bàtà lè ṣe ọmọ yẹn mọ́tò méjì ó di tèmi nìkan. ọ̀gá mi ó wà bẹ́ẹ̀. wá ṣé wọ́n ní mọ́tò. mo ò ní mọ́tò sà. màá fún ẹ kúrò rà. ẹ̀gbọ́n orí mi náà ló fẹ́ sà. ọlọ́run ṣe owó tí ní mọ́tò méjì. máa jẹ mọ́tò ẹ̀. ọmọ tẹ́mi máa mú tí màá tún fún lóyún. ó kéré gan ọmọ tẹ́ fi báyé sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kó ti wà wájú ìgbà fún ìfẹsẹ̀ ó máa bímọ fún mi máa tún gbà mọ́ ẹ lọ́wọ́. gbàgbé ẹ má bí mo ṣe mọ ẹmí fún ọdún ẹni mi o wọ́n mọ̀ tí mo fún yín o ẹ bá rọ mọ èmi mo ní mọ́tò ẹ kàn pariwo ni. ọ̀rẹ́ wọn mọ ọ̀gá ìméjì ẹ mọ́tò sọ yìí ọ̀sẹ̀ kọ́. wo. Bímbọ́lá. o ma bẹ́ẹ̀ tó bá fọwọ́ yẹn kàn mí o máa kù síbi. Bímbọ́lá. bẹ́ẹ̀. Have your back. You pray for God. Can't get a pregnant person, okay? Wetin you see wey you never see this like wetin you see? Wetin you see? Kò ní da fáwọn tó ní ẹ. Kò ní da fáwọn tó ní wọn náà. Ó lè aṣẹ́wó. Má ló dún aṣẹ́wó. You no go you. Wo kò ní yẹ. Thank you. Náà orí gbogbo lè.
Oh, jẹ́ mọ̀. So, yes. Iṣẹ́ tó wúlò ṣe. Ó ní mo lè wéṣì gbogbo dáàbì lórí ẹ̀. Mo tún fún ìjẹ́ ogun wá bá mi. Tó ẹ̀jẹ̀ wo jẹ́? Èmi wọ́n wọ́n jà. Bí mo ṣe wọ́n wọ́n jà sí gbogbo àwọn fámìlì àwọn wọ́n jà ìfàmà. Ẹ wo ẹgbẹ́ mi. Olórí burúkú tó fi ṣe yàkọ́ ni. Ẹ gbà mí. Ayé ò ní jà. Tí bá mú ọ̀tá láyé ò ní jà. Kò ní jà fún ẹ. Ó ní dákún wọn náà jọ fún pẹ́lú oṣù sọ́ọ̀mù. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Wọ́n tó lọ́lẹ́ mi ò kí ń ṣe yẹ o. Èmi lẹ Èmi lẹ gbá àbí. Bẹ́ẹ̀ ni wọ́n gbá ẹni kí ló ṣẹlẹ̀. Èmi ni bóbú àbí. Èmi ni bóbú àbí. Bẹ́ẹ̀ ṣe gbá mi ogun ọ̀run àgbà yín. Ẹ gbá mi lẹ́kọ̀ọ́ wọ́n gbá yín Dubai. Kò sí ìlú tẹ̀lé tẹ́bù lọ́tọ̀ nígbà yín. Lẹ́yìn àbólórí burúkú lè ní. Ayé yìí máa bàjẹ́ ni. Ayé yìí ibi àwọn lọ kò jìn o ibi àwọn yà sí ọkọ̀ ibi àwọn lọ kò jìn o ibi àwọn yà sí lọ́pọ̀jù ló fi dàbí. Lẹ́yìn tí mo kúrò lọ́dọ̀ Bímbọ́ tí ó fojú mi ráre tán bí mo máa ṣe lásídẹ́ǹtì nìyẹn. Ibẹ̀ ni àwọn aláàánú kan ti rescue mi tí mo fi láǹdì hospital. Ibẹ̀ ni mo máa pàdé Victor tí ó pèrè ẹ̀ ní evangelist fún mi. Bí ìrìn àjò èmi àti Victor náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So báwo la ń gbà? Ṣé ti lọ àwọn òkúta fún iṣẹ́? Bọ́ kí wọ́n ń lòjọ́ yẹn tẹ́bí jánà mọ́ mọ́tò mi. One story. Òkúta fún iṣẹ́. Oh. Báwo ni? Ojú ní tiẹ̀ tí wá ó yàtọ̀ sí ti tàná. Gbogbo ṣé ojú yìí òun wà lọ́dà kí wọ́n jẹ́ kẹsàn. Anyway, first and foremost, àbáyé get àwọn positions. Ẹ jẹ́ kí n gbé fún àbúrò ìbọn kébẹ̀. What the operation? Mi kì í ṣàbúrò wọn. Ẹ má bínú ẹ pẹ̀lú. Báwo ni ṣé ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe lánàá tá a yẹ ọ̀rọ̀ Bíbélì wò yẹn? Mo ti san bills tó kù yẹn, mo ti san balance everything. Ẹ ṣe gan ti bills tẹ́lẹ̀ ẹ san, but next time ẹ mọ̀ tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ ìwọ̀n owó tó bá wà lọ́wọ́ èèyàn kí èèyàn máa save for better things láti ṣe because àwọn kan ti agree tẹ́lẹ̀ wípé. Excuse me, kí ni nǹkan tẹ́ mí nísìn? Kí ni mo sọ fún yín bàtà àwọn? Uncle, wọ́n ti ṣe transfer owó yẹn sórí àkáǹtì mi tẹ́lẹ̀ pé tí a bá ti dé hospital nípa pé mi lọ ṣe transfer fún doctor. So ẹ̀yẹ kan pé account number yín so èmi á lè ṣe sórí àkáǹtì mi. Uncle ẹ̀mọ̀ kan try ẹ̀ ṣe gan ọlọ́run máa fi fáwọn yín. But àwa ti ní plan wa tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ bí Dikin ṣe sọ. So Dikin nǹkan tẹ́kọ̀ọ́ máa bá mi ṣe ni pé ẹ ní láti send owó yẹn sí ọ̀dọ̀ account doctor. Ẹ gba account tiwọn. Wọ́n á lè dáwọ́ yẹn padà sí tán. Excuse me, pastor abilẹ̀ pẹ̀lú ayé, mo ní pé mo ti san bills. Òun náà ni mo ń sọ pé ibi tẹ́ ti ya ẹ lè dá padà sí. Mo ní excuse me, need àti refund owó fún mi, mo ti san bills. Ṣé ẹ tẹ́rí mi nísìn? Ẹ ti rò bí wá pé mi ò wà kábàbà ti sanwó. Ilé sọ̀rọ̀ pastor lẹni tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí. Ṣé 001 account number ni? Àìkanra náà lè fi ń sọ̀rọ̀ yẹn. I'm dey understand the condition. Ẹ má worry, mo ti sọ bills, so mo ti sọ bẹ́ẹ̀ need àti refund owó fún mi. Báwo ni
ọkùn ẹdùn ara nǹkan tí mò ń sọ rẹ̀ èèyàn tí health rí báyìí ẹ má disturb ọmọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́wọ́lé wọn lára ẹ̀ wọ́n máa filẹ̀ ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́wọ́lé wọn lára ẹ̀ wọ́n máa filẹ̀ báwo lè wá ní báyìí ẹ má ní láti relax tó tí bá ti bọ́ bá ti máa sọ fún lọ́pọ̀ pé kọ́ má jẹ́ kí anybody máa disturb you again ráyè sùn. ṣé nǹkan lẹ ní sáńsọ ní tí ò ní extra time. With you. Amen. God bless you. Mo lérò pé enjoy your house worship wa. Of course. Èmi ìwọ̀n kó máa ń wà interesting tó tó yìí o. Ṣé dẹ̀ rí nínú mẹ́sẹ̀gì yín a lot of things ni mo rí dìmú nínú ẹ̀. God is truly using you. That is how God works. Ṣé rí téèyàn bá ti lè gbààwẹ̀ àtàdúrà anointing a máa ṣàn sílẹ̀ bí omi ọ̀gbàrá ni. Pàápàá jùlọ téèyàn bá tún sá fún ẹ̀ṣẹ̀. As in kéèyàn má fi ẹ̀ṣẹ̀ ṣeré ṣẹ̀dẹ̀ ìwòrú àwa ìbọ́lọ̀ ń ṣe pé wá láti jìnnà sí ẹ̀ṣẹ̀ anything tó jọ mọ́ ẹ̀ṣẹ̀ a kì í súnmọ́ rárá tí ẹ̀ṣẹ̀ bá wà ní ìjàyè tí n bá gbóhùn ẹ̀ ní ànàpájà máa ferege ni ohun tó jẹ́ kánà yín ti yẹn máa flow nìyẹn. ṣe rí Pastor Victor tẹ̀ ń wo yìí woman kan wà tó jẹ́ wípé wọ́n de oyún mọ́ ní ara fún 11 years ìyá mẹ́rin la máa ń pè nígbà tí Pastor Victor tí wọ́n sọ ọ̀rọ̀ àṣẹ sí inú ayé ẹ̀ àmọ́ bí tọ́mọ gbà jáde lára wọn a kàn ń gbọ́ tọ́mọ ń sunkún ni iṣẹ́ tí wọ́n ṣe pọ̀ lóríṣiríṣi àmọ́ àwọn èyí tí mo rántí ni mo ń sọ yìí ṣẹ́rí Pastor Victor tẹ̀ ń wò yìí èèyàn kan wà tí à ń pè ní Mr. David ọdún keje rèé tó ti ń sunkún pé òun fẹ́ lọ sí Amẹ́ríkà nígbà tí ó déwájú ìránṣẹ́ Ọlọ́run yìí wọ́n dẹ̀ sọ̀rọ̀ sínú ayé ẹ̀ bí bó ṣe ń lọ sẹ́ńbàṣì yìí òun lọ dunnú bọ̀ ni. wọn ò béèrè passport ẹ̀ rárá in fact ó kàn ń park mọ́tò ẹ̀ sí ẹ́mbáṣì ni CCTV camera dẹ̀ ti rí nítorí anointing tèmi ti fún àmì wà lára ẹ̀ wọ́n pè ní straight madam gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń lò mí 14 years visa náà fún. owó ìyẹn nìkan tún kọ́ ọ ṣẹ́rẹ́ mi náà tẹ̀ ń wo yìí látijọ́ tí mo ti dé ilé ayé mi ò mẹ́ni tí mo ṣẹ̀ torí mi ò ní orí obìnrin látàárọ̀ dalẹ́ ojoojúmọ́ ni mo máa fi ń sunkún àmọ́ látijọ́ tí mo ti mọ Pastor Victor wọ́n dẹ̀ sọ̀rọ̀ àṣẹ sínú ayé mi pé láti ní kí àwọn obìnrin kan máa wù mí kan wá bá mi sọ̀rọ̀ fúnra wọn ibi tí mo jókòó sí tí mo ti ń ronú obìnrin 4 ló wá bá mi fúnra mi ní mo tọ́ka sí pé lè ló yẹ kádàrá àtijọ́ yẹn lèmi náà ti dẹni tó ní obìnrin nílé. ìyàwó wà lé wọn báyìí ọmọdé ti wà ń bẹ mélòó la fẹ́ ròyìn inú iṣẹ́ Olúwa Olúwa máa wà pẹ̀lú yín. Sister upstairs kan wà níwájú lẹ́yìn ṣé ẹ upstairs yẹn ó ní gate tabadẹ wo àwọn window ẹ̀ báyìí wọ́n ṣe àwọn glass síbẹ̀ ó ní flower àwọn èèyàn máa ń wọlé wọ́n máa ń jáde ẹ ṣọ́ra fúnlé yẹn. ìbúrọ́ṣẹ̀ tí ń bọ̀ kẹ́ra kọ́ wá fún mi o. kí la tún rà bọ̀ Ṣèkínà mo ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ alákùnrin tí mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí lorúkọ ẹ̀? Okay, Victor. Victor ó dàbí ẹ̀jẹ̀jọ́ ń ṣe Bible studies ṣé kò sí nǹkan kan bíi láàrin kò sí nǹkan kan láàrin àtọ́ serious ó kàn máa kọ́ mi ní àwọn nǹkan tó wà nínú Bible, you know, the do's and don'ts, nǹkan tó lọ́wọ́ fẹ́ nǹkan tó lọ́wọ́ fẹ́ bí wọ́n ṣe lè hùwà láwùjọ and everything. So, and he's a very nice guy. Nothing is between us. Okay. Just be patient. Yes. Take your time. Ọlọ́run á fi ọkọ tí ránṣẹ́ sí i. Ṣùgbọ́n, yes, don't fall into the wrong hands. Ṣùgbọ́n mi. Bẹ́ẹ̀ ni wá. All right. Mi ní pẹ́ o. Okay. Thank you. Ẹ̀yin lè jẹ́ kí n rí sọ sí mi o. Thank you so much. Ẹ̀nà o ṣe ọmọ dáadáa ni ẹ́. Mo ń bọ̀ ṣùgbọ́n. Okay. Ẹ má gbọ́dọ̀ kíláàsì wa kọ́ wá fún mi o. Please o. Fẹ́ treat nǹkan tó ń pè ní ìfẹ́. Kí ni Bíbélì sọ nípa ìfẹ́? Bíbélì jẹ́ kó yé wa wípé ìfẹ́ jẹ́ nǹkan tí kò lópin. Ṣé rí ìfẹ́ tí mo fẹ́ bá wa sọ̀ lé lórí mẹ́ta ló pín sí? Ìfẹ́ Ọlọ́run, ìyẹn ìtí Ọlọ́run ní sí wa. Ìfẹ́ àwa ara wa síra wa. Ẹ nífẹ̀ẹ́ mi, mo nífẹ̀ẹ́ yín. Mo nífẹ̀ẹ́ Dikin Emmanuel, wọ́n nífẹ̀ẹ́ mi. Ìfẹ́ lẹ́ẹ̀kẹta ni ìfẹ́ nǹkan tó dáa. Because àwọn kan wà tẹ́ pé wọn kì í nífẹ̀ẹ́ nǹkan rere. Tẹ́ bá wo ohun tí Bíbélì sọ ní ìwé John chapter 3 verse 16. For God so loved the world that he gave his only begotten son, that whosoever believeth in him should not perish but have everlasting life. So Ọlọ́run fúnra rẹ̀ gangan ó practice nǹkan tó ń pè ní ìfẹ́. Now láti wá summarize ìdánilẹ́kọ̀ọ́ kékeré yẹn, there is something we call serenity. Serenity simply means ability to accept the things you cannot change. Tẹ́ bá ti love èèyàn, ẹ máa love ẹ pẹ̀lú gbogbo wa ẹ ní. Because we cannot change man. Tí bá jẹ́ èèyàn tó máa ń pariwo sọ̀rọ̀, tẹ́ bá fẹ́ force mi pé kí n má máa pariwo sọ̀rọ̀, mo máa padà di nǹkan tẹ́ like.
ìfẹ́ lẹ máa fi manage bí mo ṣe ń ṣe kí ni o bí mo ṣe ń pariwo sọ̀rọ̀ yẹn so that's what we call serenity. So nínú àwọn bible study tí mo ti ṣe pẹ̀lú yín èwo lẹ lè sọ fún mi gangan tẹ́ ẹ mọ̀ níbẹ̀. Psalm 23. Oh, that's cool. Oh, Psalm 23. The Lord is my shepherd, I shall not want. He maketh me to lie down in green pasture. He leadeth me beside the still water. He restoreth my soul. He leadeth me in the paths of That's fantastic. You have what we call repetitive memory. Wow. Excellent. Courage me, oh why? It is well with you. Abdul Yamba. Ṣé rí gbogbo ẹni tí ó bá ti dúró tí Ọlọ́run ní jogún òfò. And mo dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ gbọ́ nǹkan tí Pastor Victor sọ. Ṣé understand? Ṣé rí gbogbo ohun tí èèyàn bá ń ṣe nílé ayé kéèyàn nígbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀yin náà wúrò nǹkan tó ṣẹlẹ̀ sí the last time. Tó bá ìpẹ́ bá súnmọ́ Ọlọ́run ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ẹ̀yin fúnra yín gangan nígbàgbọ́. And one more thing mo dẹ̀ tó fẹ́ jẹ́ kí nǹkan understand kankan yìí pé on the 15th next month ṣe mọ̀ pé òun la máa ṣe ìsọjí wa ní Jàǹkàrà. That reminds me. Mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ tètè dé. Jésù á wà pẹ̀lú yín. Thank you so much, Deacon Emmanuel. Ọ̀rọ̀ ni wọ́n ti bá yín sọ yẹn. But Deacon, ẹ jọ̀ọ́ ṣé lè fún mi ní few minutes. Mo fẹ́ discuss nǹkan kan pẹ̀lú Sister Shekinat. Ẹ gba kọ́kọ́rọ́ kẹ́ ẹ dóde mi nínú mọ́tò. So, máa bá yín láìpẹ́. Okay. So, Sister Shekinat, mo ní àwọn ìṣèpáyà kan. Méjì ìṣèpáyà yẹn. Àkọ́kọ́ bẹ́ẹ̀ mo kàn wọ́n dúró láwọn ẹ̀ tí mo rí pé mo ń fa kànga. Ẹ máa wọn local well yẹn tó máa fi fa ọ̀gá yẹn. Mo ṣáà fa kànga yẹn, mo ń fa kànga yẹn. A dẹ̀ ní ìdomi yẹn, but àmì tí ìgbomi yẹn dókè tó ti wá rẹ̀ mí gan, like I'm seriously tired. Tó yẹ kí mo ti fẹ́ ju kíní ẹlẹ́kùn mi yẹn máa já lọ sísàlẹ̀ padà. Lójijì báyìí mo kàn rí ẹ̀kan tó bọ́ tàpé lẹ́yìn mi. Nígbà tí mo fẹ́ wẹ̀ yìí báyìí, ẹ̀yin ni mo rí. Lẹ́wà ní pé kí n farabalẹ̀ kí n jẹ́ kájọ ṣe o, kí kájọ fa omi yẹn, aṣáájọ fa omi yẹn dókè títí a fi rómi yẹn lọ. Bí yẹn ṣe lọ, ìyẹn ló wá jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní pray pé kí ni ìtumọ̀ àláì bí mo tún ṣe lálàá mi nìyí. Eléyìí tí mo wá láàyè ló wá tóbi jù. Mo kàn rí garden yẹn, it's just like garden of Eden. Mo rí pé garden yẹn tóbi gan. Àwọn flower wà bẹ́ẹ̀, green grass everywhere is very very beautiful. Mo wá rí pé mi nǹkan mo dá wà ní ọgbà yẹn. Mo ti wá dúró títí bẹ́ẹ̀ ni pé mo ń retí yàn. Meanwhile, ó ti wá sùn mọ́. Mo kàn ṣe some encourage me pé kí n máa lọ. Mo kàn gbọ́ orin yẹn from nowhere ni. Máì lọ. Bí mo ṣe fẹ́ bojú ẹ̀yìn báyìí, ẹ̀yin ni mo rí. Ẹ wo àwọn fíìmù yẹn ní My Lover ayé àtijọ́ yẹn. Ṣé mo kàn rí pé ẹ̀kan sáré bọ̀ ní pẹ̀lú slow motion with white wedding gown. Ó wá sùn mí pé báwo mo ṣe fẹ́ lọ discuss nǹkan yìí pọ̀ lẹ́yìn tí mo ṣẹ̀ṣẹ̀ meet. So ẹ̀mí mo ṣáà ní pé kí n sọ́mọ courage pé kí n wá bá yín mọ́. Ọkọ̀ọ̀kọ̀ wò pé báwo mo ṣe fẹ́ ṣàlàyé fún ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ tí ò tí ì pẹ́ tá a ṣẹ̀ṣẹ̀ mọ́ra. Olúwa ṣáà ní pé kí n wá bá. Wá. No. Sọ fún mi kí ni reason tó máa fi fọ́ etí ẹ̀? Ṣé mo kí mò ń sọ fún ẹ? Mo ń sọ fún wọn baby. You're becoming too aggressive. Kò dé lè bí ẹ. Kí ló ń ṣe é now? Inú ọkùnrin ló ask obìnrin out. So what's the big deal in that? Kí ni reason tó fi máa fọ́ etí ẹ̀? Mo rò bá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí èyí. Sábàbí lásán ni kò sí anybody tí ó lè ṣẹlẹ̀ sí. Sábàbí indeed. Bọ́ládé sábàbí. Tósìn sábàbí. Bímbọ́ tó tún ṣẹ̀ṣẹ̀ ti ọ̀tán tó fẹ́ rán mi lọ sọ́run bọ̀. Sábàbí ni right? Ìkà ni ẹ́. Ó dẹ̀ ní sùúrù. Mélòó ló ti wá? Mélòó ló ti kà? Mélòó ló ti fẹ́? Lóbìnrin lọ́wọ́ àwọn girls ní tàwọn sọ fún ẹ. Àìmọye yìí jẹ́ pé ó ti date more than 20 guys. Kó lóun tó gbádùn rẹ̀ kó tó rí Mr. Right. Ó dẹ̀ lè sọ pé torí pé ọkùnrin kìíní gbé ẹ, ó gbé ẹ jù sílẹ̀, ìkejì gbé ẹ. So nítorí ó fẹ́ díjú sí gbogbo ọkùnrin, kò lè work now. Victor tàdé sọ yìí, ó jẹ́ ó yàtọ̀ sí gbogbo àwọn ọkùnrin tó kù. Kí ló fi yàtọ̀? Because it's God fearing. God fearing indeed. So o fẹ́ kí ayé máa kọkùnrin mọ́ mi lára? Irú rubbish wo ìkànnì ẹ kí ṣe mo fi ń ṣe nínú? Kí ni mo ṣe ní mọ́tò ẹ̀gbọ́n? Wá ṣé ó ti wá kí kó ilé tó kí la gbé kí lójú báyìí. Ṣé mo ti sọ̀rọ̀ tó ju ẹnu mi lọ ni? Ṣé mo fi lágbá? Ibi àwọn lọ kò jìn o, ibi àwọn yà sí ó pọ̀ jù. But me mo gba our personal good to level you. I really enjoyed it. You can say that again. See, one thing I want you to understand is this. Everything that has to do with pastor is spiritual. So, gbogbo nǹkan tá a ṣe anointing ni. And another good thing about nǹkan tó ṣẹlẹ̀ ni pé
tó bá yẹ pé bóyá àárẹ̀ àìsàn kan lágọ̀ọ́ ara àbí bóyá nǹkan kan wà nílé ọmọ eléyìí tí Ọlọ́run tara tèmi dà síbẹ̀ yìí ó máa flush everything ó ti gbọ́ ó ń payán ó ń pàdé ó ń pa ẹ̀fọn rí. In fact ó ti clear everything because gbàtà ń ṣe kò dájú pé mo wà ní garden of Eden as you said it. That's a deliverance on bed. Well, let's do one more. For you? Yeah. But let me contact from my God. Okay. Holy Spirit, iṣẹ́ yìí iṣẹ́ ẹ̀ ni ṣé o ní kí n tẹ̀síwájú? Ẹja tẹ̀síwájú, ẹja tẹ̀síwájú. Thank you, Holy Spirit. Ẹja tẹ̀síwájú. Aya bí òbí mi ni kò fi fún mi o àlọ́ba. Tó máa mọ ohun tí mo fẹ́, tó máa mọ ohun tí mi ò fẹ́ o. Dandan fún mi o, á ṣe bẹ́ẹ̀ fún mi o. Bíkí ni Manuel, ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́, Pastor Victor ni mo béèrè. Mo ti ń try nọ́mbà wọn láti ìjẹta sí ìwọ̀n ọ̀gbẹ́ call me and it's so unusual of him. Ó máa ń pè mí time to time. Pastor Victor, ṣebí ẹ ò kánjú. Bẹ́ẹ̀ni. Ẹ fún mi ní 1 minute. Ṣé wà nù lé ni? Ṣé bẹ́ẹ̀ mi ni mo sọ pé kẹ́ fún mi ní 1 minute, ẹ fún mi ní ìṣẹ́jú kan. Okay. Ṣé ìbínú pé mo dá yín dúró? Wọ́n sínú lé. Bí mi náà ṣe ń wọlé nǹkan tí mo rí ni ẹ go through ẹ̀. Go through ẹ̀. Mo fẹ́ kó ráwọn kankan ni. A má jẹ́ kó yà ẹ́ lẹ́nu, ṣó ti yẹ. Kó gbọ́rọ̀ yà ẹ́ lẹ́nu. Ṣó rí ẹni tí wọ́n ń pè ní Pastor Victor? Kò kí ń ṣe pastor o. Victor lásán ni. Victor tí wọ́n ń wò yẹn, ó lè mú gbó next year lẹ̀. Tá bá wà níbi tá ti mú ògógóró wa, ìṣọwọ́ mú ògógóró tiẹ̀ worst ju tọ̀dọ̀ mi lọ. Èmi ò kí ń ṣe Dikin Emmanuel o. Mi ò mọ̀ ń pa ẹsẹ̀ bíbélì rárá, gàgà tí màá fi ka bíbélì ẹsẹ̀ Ifá ni màá kà. Òun ló sọ pé ọmọbìnrin kan wà tóun fẹ́ jírí ọkàn ẹ̀. Ṣó ti yẹ. Ó dẹ̀ ní kí n jọ kí n ṣe bí ẹni pé pastor ni mí. Kí n ṣe bí ẹni pé Dikin. Èmi ò dín nǹkan kan. Ṣé understand? Mi ò dín nǹkan kan, mo máa ń díṣì oúnjẹ ni. Ṣùgbọ́n tí mò ń sọ fún ẹ. Ejo, me understand. Oh, understand what? Sori o lè má understand kankan. Kò ń ṣe wọ nìkan ló ṣe. Ó ṣe èmi gan bí olórí burúkú tó pé mi gan wá ju títí ẹ lọ. Mo tó wá ṣe tó dùn mí jù láyé yìí ni pé ṣé o mọ̀ pé mi àti Victor alárabá kan náà. Can you believe pé nínú ilé tí mo gba Victor sí tó wá gbé lọ́dọ̀ mi tí ò ṣe pa jọ ń sanwó lé. Mi ìgbà wọn nira lọ́wọ́ mi ìjírí ẹ̀ rí. Victor nígbà tó fẹ́ sá kó onú lé mi, ó kó bọ́ksà mi 4. Lẹ́yìn bọ́ksà mi 4 tó kó, ó kó round mi 6. Sori jeans kan wá wà tí mo kọ bounces tó bá mi customize jeans yẹn Christmas on the 25 nìkan ni máa ń wọ̀ màmí ò lè ní yá wọn àbí dáàdì mi kì í yá wọn o believe pé Victor tún mú o tún gbé sá lọ Nike kan tún wá wà tó jẹ́ pé Nike yẹn bó ṣe wà yẹn àárọ̀ ọjọ́ léyà ni máa ń wọ̀ pẹ̀lú singlet lásán kán ba lè rí bàtà yẹn lẹ́sẹ̀ mi are you getting me? Victor tún kó lọ táyé bá ń jáyé tọrùn bá ń jáyé njọ́ tí n bá rí Victor tí n bá pa Victor tí nítorí ẹ̀ṣẹ̀ wọn sọ pé lórí burúkú èèyàn ni mí. ẹ má dọ̀pọ̀lọ̀ mi o please. Ejo, me understand. Níbo ni bọ̀dà Pastor Victor wà sí. But kí ni ìṣòro ọmọbìnrin yìí olóṣì ara tiẹ̀ náà níjọ́ yẹn náà lọ́hùn ó ṣẹnu sòǹdẹ̀ bí abíyamúsù mò ń fún ẹ lọ́wọ́ ìṣòro báyìí pé olórí burúkú tó ń pè ní pásítọ̀ yóò ṣe pásítọ̀ ó ná kọ́kọ́rọ́ mọ́tò sí mi mọ́tò tá a gbé wá ń jẹ́ kò ń ṣe mọ́tò wa o kò ń ṣe mọ́tò wa ọ̀dọ̀ mẹkáníìkì láti lọ yá o a fún mẹkáníìkì yẹn ní 1,002 1,000 la fún àti balance 200 dì sí ìyẹn ṣì ń sìn mí 200 tó bá tẹ̀lé mi wọlé máa gbójú ẹ̀ jẹ́ o mo já wèrè ju Victor lọ o wá jẹ́ kí n rí ẹ̀ ní tó bá bí ẹ rí tàbí mi wọlé orí ẹ̀ ti ní. Dikin Emmanuel.
àti pé ojú tí mò ń wò yìí ó dàbí kó àbẹ́ èjì fẹ́ jọra ta ni. sáà jọra ló ṣe pàtàkì lọ́wọ́ yìí àbí n tó dé bá ọ tó o fẹ́ ṣe kí ló ń lé ọ nínú ayé ìṣòro wo ló ti dojúkọ ìdààmú wo ló ti là kọjá eléyìí tó mú ọ tó o fi rò wípé kó o pokùnso kó ló tọ́ sí ọ. bẹ́ẹ̀ ni torí gbogbo wàhálà tó wà nínú ayé mi ó ti sú mi gbogbo tó ṣẹlẹ̀ sí mi ti sú mi ikú dẹ̀ yá jẹ̀sí lọ question tẹ́mi béèrè lọ́wọ́ yín ni pé ta ni yín èmi àti yín jọra ta ni yín. ó mà ṣe o wọ́n lẹ́ni tí ò dóko bá bẹ́ẹ̀ lò ní ìlú yóò mọ ní kò dóko tó kó bàbá o. pokùnso mo fẹ́ kó o yọ̀ǹda aṣọ tó wà lọ́rùn rẹ̀ bàtà tó wọ̀ sẹ́sẹ̀ mo fẹ́ kó o yọ̀ǹda ẹ̀ fún mi mo fẹ́ lọ fi túbá lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ fi aṣọ rẹ àti bàtà rẹ mo fẹ́ fi ṣètọrẹ àánú ni. bàtà mi ẹ̀yin fẹ́ lọ fi tọrọ kí ló fà á tí màá fi bá aṣọ àti bàtà mi fún yín ẹ wo àdánwò tó bó lúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. wo ohun tó dé bá mi tí mo fi wà nírú ipò yìí àtìyàwó àtọmọ gbogbo ẹbí tó wà láyìíká wọ́n ń lọ sí ìrìn àjò wọ́n fẹ́ lọ ṣe patí básídẹ̀ẹ̀dì tá à ń sọ ìṣẹ̀ṣẹlẹ̀ lò kò sí kankan tó yè nínú wọn Allahu Akbar kò sí kankan tó yè nínú gbogbo àwọn ẹbí mi òun ló fà á tèmi fi wà rú ipò yìí bí mo sì ṣe wà nínú irú ipò tí mo wà yìí tó n ò sọ̀rọ̀ òdì sọ́nà dépò tí n ò rora mi fi pé mo fẹ́ para mi kúrò nínú ayé tí mo wà yìí bó bá wá jẹ́ pé ohun tó dé bá wọ ìwọ fẹ́ para rẹ ni nítorí ìṣòro kékeré tó o ní fún mi láṣọ ọrùn rẹ fún mi ní bàtà rẹ mo fẹ́ fi ṣètọrẹ àná. ìyàwó àtọmọ ti yín parun ẹ̀yin tún ń wá aṣọ àti bàtà láti lọ fún àwọn aláìní ẹ ronú àti para yín. kò sọ́nà tí wọn ò fi ní tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run nítorí ọjọ́ kan òru kan ó ní gbogbo tí mo ní láyé mi fi parun ta ni mo wá fẹ́ gbọ́kànlé Ọlọ́run ọba tó mọ gbogbo yìí tó sì lè ṣe ohun gbogbo náà ni mo lè gbọ́kànlé sọ dákun fún mi láṣọ ọrùn rẹ àti bàtà rẹ nìkan sọ dákun kí n tún fi wójú rere Ọlọ́run. èmi ò dẹ̀ tí ì fẹ́yàwó dépò tí màá bímọ àwọn obìnrin ló kàn ń dà mí láàmú ni mo fẹ́. súnmọ́ mi níbí mọ́ bẹ̀rù arákùnrin wípé o fojú kàn mí ìṣòro rẹ ti bí yàrá àmọ́ ọmọdébìnrin kan wà tó jẹ́ pé nígbà tó wà ní kékeré bí àṣemọ́ṣe bí ìwà ọmọdé òun ló fi bá ọmọbìnrin lájọṣepọ̀ ní tipátipá kò sí bó tilẹ̀ wù kó rìn káàkiri tó lórílẹ̀‐èdè tá a wà yìí kò sóbìnrin kankan lórílẹ̀‐èdè ayé yìí tẹ́ ẹ lè fẹ́ o ó nìkan ṣo ni Ọlọ́run ọba Allah ó nìkan ṣo ló fọwọ́ sí wípé yín àti ẹ lè jọ fẹ́ra kẹ́ ẹ sì ṣàbíamọ. mo ti rántí ọmọbìnrin tẹ́ ẹ̀ sọ yìí mo ti rántí ẹ̀ ẹ ṣé gan ẹ ṣé aṣọ àti bàtà tí mo bí yín kọ́ arákùnrin.
ọlẹ́dùn ò ní fẹ́lẹ́ iṣẹ́ àṣemọ́ o. àṣẹ. tuntun là ń bálẹ̀ olúwẹ̀rí o ọ̀dẹ̀dẹ̀ yóò mà ní gbóná o. àṣẹ. yèyé bó bá ń bẹ́ gbèrè òkun bó bá ń bẹ́ gbèrè ọ̀sà yèyé yèyé tó bá tọ̀nà tẹ́ẹ́rẹ́ olúfẹ́ máa bọ̀ kó wá kó àwọn ọmọ rẹ tí wọ́n bá ṣàjọyọ̀ lónìí o iwájú òkun ni wọ́n ṣe ẹ̀yìn òkun ni wọ́n ṣe o àárín òkun ò ṣe yí padà kún àbàtà kún lókun là á kí ọmọ ọlọ́jà mẹ́rìndínlógún etí kún. yéyé o. ọ̀rẹ́ yéyé o. Tádé kojú ẹ̀bọ̀rà tí ń gbénú omi ẹ̀wùjí alágbòlódò ni mò ń ké sí lọ́wọ́ àpérọ̀rọ̀ bí ẹni sùn ọba mi ni o. àpérọ̀rọ̀ bí ẹ̀ ń sùn ọba òde Ìjẹ̀ṣà tó kúra lu olóbì kàjẹ́ fọ́ra ń di alọ́mú ìdẹ lọ́wọ́ ẹ̀wùjí ìdẹ lẹ́sẹ̀ yé mi òré yé. ẹ kú ọdún o ojú ọjọ́ kì í ríbi táwọn odi kì í rọrùn gbogbo èyí tẹ̀ wá ń bì lónìí ibi kò ní dé báyìí o. ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ra òòṣà ọdọọdún là ń rọmọ òbí látẹ ọdọọdún ni wọ́n máa rí yín o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ béèrè nǹkan níwájú yèyé kẹ́ ẹ bọ́ bàtà yín síbẹ̀ yẹn kẹ́ ẹ sì wá dúró níwájú yèyé kẹ́ ẹ wá tọrọ. ẹ̀yin dà kẹ́ ẹ máa wọlé ẹyọ kọ̀ọ̀kan ni o kẹ́ ẹ má tira yín lọ́dọ̀ yèyé yín àyè o. àmọ́ bí ọmọ kan ló mú wá. ọmọ kan lè lè fẹ́ tọrọ orí pé mọ́là tó ń sẹ́wọ̀n ni. wò mí wò gbogbo ohun tó o bá fẹ́ fẹ́lẹ̀ dá rẹ ní kó tọrọ níwájú yèyé o yèyé ò gbọ́. ẹ wo mo ti ń gbọ́ nípa yín tipẹ́ ọ̀rọ̀ ìyàwó mi ló gbé mi débi ìyẹn lọ ní pé tí n bá ti débi pé gbogbo òkè ìròṣòro mi yóò di pẹ̀tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ yèyé ẹ jẹ́ kára ìyàwó mi kó yá a ti gbé káàkiri àti náwó àti nára ẹ wò ó ti sú mi ẹ jọ̀ọ́ ẹ bá mi jẹ́ kí ara ẹ kó yá. gbogbo ohun tó wí ara ìyàwó rẹ ó yá ara ó tù ọ́ ọ̀dọ̀ lówó ọ̀dọ̀ lọ́rọ̀ àṣẹ sì ti bù. ṣé o ti wá tán ni. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ń wà dúpẹ́ o yèyé ń wà dúpẹ́ tára ìyàwó mi bá yá ẹ ṣeun gan-an. ta ló tún kù o. èdè ń di ọ ni. ṣé pé nǹkan yọjú wò ọ́ kí ló dé tó ọkọ bàtà rẹ dání gbogbo àwọn tí wọ́n wá ń tọrọ nǹkan lọ́dọ̀ yèyé wọ́n ń bọ́ bàtà wọn lẹ̀ ń bẹ̀ hàn ìwọ sì ń kó bàtà bọ̀ níwájú yèyé ṣé pé nǹkan yọjú wò ọ́ lẹ́nu kó bàtà sí. torí gí ẹmí. lédè Yorùbá yèyé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èmi àti ìyàwó mi a ti ṣe ìgbéyàwó ó ti tó ọdún márùndógún tí a ti ṣe ìgbéyàwó yìí lóòótọ́ Ọlọ́run bó wa láṣìírí owó wa kò sọmọ láàrin wa rárá ìyàwó mi ò lóyún látàárọ̀ kùtù títí dalẹ́ rí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run yèyé ọlọ́mọ yọyọ ẹ báwa náà ṣe káà náà ká tiẹ̀ bímọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ó tẹ̀ jẹ́ yọkan. yọkan báwo ọmọ púpọ̀. olómi ṣàmọ́dún lónìí o olómi ṣẹ̀yẹ olómi ṣàjọdún lónìí o olómi ṣẹ̀yẹ ire gbogbo ire gbogbo ire gbogbo nínú ìbú àwa o olómi ṣẹ̀yẹ olómi ṣàmọ́dún lónìí o olómi ṣẹ̀yẹ olómi ṣàmọ́dún lónìí o olómi ṣẹ̀yẹ ire gbogbo ire gbogbo ire gbogbo nínú ìbú àwa o olómi ṣẹ̀yẹ. ṣẹ̀yẹ fún gbogbo yín kalẹ̀. àṣẹ. aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún. àṣẹ. amálékún owó. àṣẹ. ìgbà lé yín á lékún. àṣẹ. omi ò ní gbóná mọ́ gbogbo yín o. àṣẹ. ṣẹ́rí lẹ́nu. gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin ọmọ omi ṣe mọ̀ wípé ní lájọ̀dún àwọn ọmọ omi ẹ ti dánú mi dùn lónìí ohun èmi náà kí n múnú yín dùn
ẹ wá sọ fún mi èwo nínú ẹ̀yin ọmọ mi ẹyọ kan péré nínú yín tó bá wù láti lọ sí orílẹ̀-èdè ayé ta ló fẹ́ lọ o. yèyé o ìbádẹ́ dùn mọ́ mi ò tẹ́ bá lè fún mi láyè lẹ́ẹ̀kan sí láti lọ sórílẹ̀ ayé. omi tó ń bò ṣẹ̀ṣẹ̀ dé ni àti pé pàápàá kó o tó padà èmi ni mo mọ ohun tí mo ṣe kò sáàyè fún ọ ta ló tún fẹ́ lọ o. yèyé ẹ mọ̀ pé mi ò tí ì dórílẹ̀-èdè ayé yìí tẹ́ bá lè fún mi ní ọ̀ǹda láti lọ lẹ́ẹ̀kan. omi Yínká lóòótọ́ o ì tí ì lọ rí wàá lọ àmọ́ kì í ṣe báyìí. inú mi ò bá dùn lọ́pọ̀ bí bá lè fún mi láyè láti lọ ṣókè kí n lè kà gbogbo nǹkan tó yẹ kí n ṣe fún ẹgbẹ́ pátápátá bẹ́ẹ̀ pátápátá ni mo ṣe àjẹwọ́n nìyẹn. yeye irọ́ o ẹ jẹ́ kí Omítọ́lá lọ tẹ̀lé mi pé ìgbéyàwó wa kù òṣùpá 14. Omíkúnlé o ìwọ ṣe sùúrù kò fọwọ́ wọnú sórí tí Omítọ́lá bá lọ sí orílẹ̀ ayé ó dá mi lójú pé kò ní pẹ́ àmọ́ Omítọ́lá tó o bá ti dé ilé ayé rí dájú wípé àdéhùn ò yẹ̀ ìgbéyàwó ìwọ àti Omíkúnlé kò sí nǹkan kan tó gbọdọ̀ yẹ̀ gbogbo ohun tó dẹ̀ tọ́ tó yẹ tó ló máa ṣe fáwọn ẹgbẹ́ pátá ló gbọdọ̀ mú ṣẹ. báwo lè máa ṣe báyìí ṣe bí èmi náà mọ̀ pé ìgbéyàwó wa òṣùpá 14 péré ló kù mi ò ní pé láì ṣe pé mi ò ní padà kíkọ lọ sókè kí n lè ké mi. tó o bá ti gbà bẹ́ẹ̀ àṣẹ́gun. yèyé ẹ ṣé mo dúpẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nígbà tí Omítọ́lá wà láàrin wa tó bá sọ̀rọ̀ báyìí ìmọ̀ ọ̀mùṣẹ́ ni kò ṣàdéhùn rí kó mọ̀ ọ̀mùṣẹ́ ẹ ṣé inú mi dùn pé ẹ gbà láyè ẹ ṣé gan-an ẹ ṣé. olómi ṣàjọ olúlóyìn o olómi ṣẹyẹ ire gbogbo ẹ ní yèyé ti gbọ́ ẹ dọ̀lọ́mọ láyé ọmọ ṣèkẹyìn yín ọmọ tọ́jú yín ọmọ bá yín kalẹ̀ yèyé ti gbọ́ gbogbo ohun tẹ́ sọ àṣẹ sì ti gbọ́. yèyé o Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olólàyùn àwẹ̀dẹ̀ kó o tó wẹ̀ mọ́ Ọ̀ṣun wọn ò lówó mi nílé o Ọ̀ṣun bí n bá dúró kọ́wọ́ mi kó tó tí n bá bẹ̀rẹ̀ kọ́wọ́ mi kó tó Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ má jẹ́ kí n nàgà kémi tó jẹun o Ọ̀ṣun o ẹ fàṣẹ sí ohun tí wọ́n ti béèrè. Àṣẹ́gun. 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 Òrìṣà omi, òrìṣà omi, òrìṣà omi yóò pẹ́ ní yóò pẹ́ àpò. Àṣùlẹ̀ tètè, àṣùlẹ̀ tètè, àṣùlẹ̀ tètè, àṣùlẹ̀ tètè, àṣùlẹ̀ tètè. ṣé ẹ rí pé bó ṣe ń dìjà náà rè báyìí bó ṣe ń dìjà náà rè tó bá yá ẹni Yemọja ń bínú ìgbà tó Omítọ́lá lọ sóde ayé ó ní ìyàdéhùn tó ṣe fẹ́ yin ọmọ omi èwọ́nù rẹ̀ gan-an lÓmítọ́lá mú ṣe. kò sí kankan. Omítọ́lá ò mú kankan ṣe nù rẹ̀ ó ti bí mí nù pé kí ni ìṣe mo ṣe tán báyìí láti ṣe hàn Omítọ́lá mo fẹ́ jẹ́ kó mọ̀ inú ń bí mi gbogbo yín báyìí ẹ mọ̀ má bàa wá fún mi. yèyé ẹ jẹ́ ká fìdàn hàn kó lè bá mọ̀ pé òun ṣe ohun tí ò dáa. yèyé o ẹ jẹ́ ká fi lákàlàkà kó lè mọ̀ pé àwa omi ló ṣẹ̀. ẹ̀yin ará mi kí ló dé gangan ná ẹni tí ẹ mọ̀ pé ńgbà tó wà láàrin wa bó bá ṣe àdéhùn yìí máa ń má déhùn ṣẹ ni. kí gẹ́gẹ́ tó bá ti ọ̀rọ̀ rẹ lẹ́nu kí ṣe lọ́wọ́ rẹ̀ bí àná
ìwọ yìí gangan ló ń bómi tọ́lá bẹ̀bẹ̀ ló ní kí n jẹ́ kó lọ sódì ayé jọ o ńgbà tó ti lọ àdéhùn tán ló mọ́ múṣẹ mélòó nu rẹ̀ ló ti múṣẹ ọkọ rẹ̀ ló wà níyà yìí ṣé kò jẹ́ kó ti ṣèyàwó inú ń bí mi sí ọ. yèyé gẹ́gẹ́ bí àbá tèmi èmi ò bá ní ajẹ́ ká máa gba owó ọwọ́ rẹ gbogbo iṣẹ́ tó bá ti ṣe ká máa gba owó ọwọ́ rẹ kó lè mọ̀ pé òun ti ṣẹ́ omi. bẹ́ẹ̀ ni yèyé ẹ fi àṣẹ sí. tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn. Ní báyìí mo fẹ́ yan ẹ̀yin tẹ́ máa lọ bá mi múṣẹ́ mi jẹ́ Fómitọ́lá kó lè mọ̀ pé inú ń bí mi sórí wọ́ àtiwọ́ ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ gangan tó jókòó sí ààyè ẹ̀ àtiwọ́ tó dúró sẹ́yìn ẹ̀ ìwọ náà ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà alábíṣẹ́ mi fún. yèyé mo ní ìfẹ́ pọ̀ kankan lẹ́nu rẹ inú bí mi. Omítọ́lá kí ló dé tó sọ̀rọ̀ àná di bá mi mọ̀ wá lọ́kọ́jú mọ́tò mọ́. ẹ má bínú mi ò ń ṣe Omítọ́lá bóyá ẹlòmíì lẹ̀ ń wà bí. má pe àfilágbé ọ̀rọ̀ fún wa Omítọ́lá ẹ̀jẹ̀ tó jẹ́ nínú ẹgbẹ́ ó di dandan kó mú jẹ. ẹ̀jẹ̀ nínú ẹgbẹ́ èmi ò jọ́ ní ẹgbẹ́ kankan mi ò jẹ́ ní ẹ̀jẹ̀ o. a ní àròyé kankan láti ṣe fún ẹ ẹ̀jẹ̀ tó dá tó bá ti mú iṣẹ́ nǹkan tó wá níbi àkànṣù wá kàn níbi òwúrọ̀. ẹwà kí ló ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ fúnra yín sọ kí ló dé kí ni mo dẹ̀ sọ mo ní mò ń ṣe Omítọ́lá etí ń dùn yìí ni ṣé torí pé tí lo sàkámàjẹ ẹ̀ ń disappear ẹ̀ appear ṣe ló kẹ́rù yín bá mi ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ní kẹ́ tó yẹ já sórí gbogbo ilé film trick yìí ló yé mi o ẹ má gbé yẹn wá rárá ìwọ ló kàn kẹlù mo ní mi ò sí inú ẹgbẹ́ ìwèrè wo lẹ́ ń ṣe kiri tẹ bá kẹ́kẹ́ tó kúrò ń bẹ̀ yẹn tí máa bógò lórí yín. Omítọ́lá ó dáa ó lè di sí kó sọ pé òun bọ̀ wá mọ́ àbí. ṣó o yà wèrè no ṣó o sinwin mo ní mi ò mọ ẹrí etí ẹ̀dí tẹ bá kẹ́kẹ́ tó kúrò máa pariwo lè léyìn lọ ṣé ló pé mò ń ṣeré ni wèrè ṣe yín ni. ṣé o mọ̀ pé yẹ kí wàá tó mi kílé kẹ́ ti ṣègbéyàwó yín. tẹ bá kẹ́kẹ́ tó gẹ́ta ọ̀fẹ́ ṣe wá kẹ́ padà síbẹ̀ máa pariwo léyìn lórí. ẹ rò pé mò ń ṣeré ó ẹ gbà mí ó lé orí yìí mo lọ gbà. aṣègbè àwọn àti ẹ̀kọ́ ó ṣe bẹ̀rẹ̀ sí sọ wọ́n nìyí. ọ̀nà àbáyọ rẹ àdúrà pẹ̀lú àwẹ̀ àti sàrà ní àláfi jagun láfi yọ kúrò nínú àwọn ẹgbẹ́ òun wọn ò fi ní dúró láàmú mọ́ owó ọmọ gbọ́ rẹ ó ti jẹ́ nu ọlọ́run sì fi wá ṣe sòkò gẹ́ ọ̀la subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina alhamdulillahi rabbil alamin.
tí mo sọ sí mi. Ìgbà tó ní kí ìtẹ́lẹ̀ wọ́n tó wà láti ìgbà tó ti tẹ̀lé mi. Tí ìgbà tẹ̀lé ti wà ní kan tó máa fẹ́ ti ní ẹ̀kọ́ tí mi ò ní ṣe tó ti tẹ̀lé mi yẹn. Ṣé kí ni ìjọba ti sá? Wọ́n lọ́kọ̀ọ́ tó sì bẹ́ẹ̀ fún wọn. Me tell me let me fair go in my life. I don't want to me tell me go. Ṣé kìí ṣe mọ́mí Joshua tó ń ta drinks? No, shop mọ́mí Joshua wà níwájú shop mọ́mí. Oh, Abáyọ̀mí ẹ̀gbọ́n Jídé. Bẹ́ẹ̀ni. Wow, Jídé tó máa ń ṣe ìjọ̀gbọ̀n káàkiri ládùúgbò. You're right. In fact, tí bá pàdé lọ́nà mi tẹ̀ dá yín mo lè really change. You've changed a lot. Yeah. Ọ̀pọ̀ wọn náà ti change wọn ṣá. Ojú kékeré yẹn nìkan ni mo lè dá mọ́ tó ló ti kún sára. Ọlọ́run ni o, báwo ni family àti Jídé náà? Ṣé kò ṣáà ṣe ìjọ̀gbọ̀n wọn? Gbogbo wọn wà ń bẹ ayọ̀ àtàlàáfíà gbogbo wa wà. Ìjọ̀gbọ̀n wo ló ṣe? Ó ti dàgbà kọjá ìjọ̀gbọ̀n sí nǹkan ọ̀ráyè gbogbo yẹn mọ́. Ṣébí wa mt kí ni kí n prepare fún yín? Mi ò ráyè prepare fún mi jẹ. I don't need anything no for now. Mo wà níwájú mi tí mo ń wojú ẹ yìí ó tẹ́ mi lọ́rùn. At least you know we haven't seen for a very long time. I know that, but I don't need anything for now. Okay? Bó ṣe jókòó ìṣe tí mi ń wojú ẹ, I'm cool with you. Okay, yes, jẹ́ ká máa gist lọ. Mọ́mí ńkọ́, daddy ńkọ́. Everybody well, but until lose mom see. Really? Ṣé wọn kẹ́mi wọn? Ìgbà wo yẹn? Ó ti pé 5 years in sin. Oh my jeez, 5 years. Ṣé o bínú sí mi? Sekina. Yes, bàbá yẹn. Ọkùnrin tó ń pè mí yẹn náà, mo mọ̀ pé o fi ń block mi ni. Wọ́n kò sóhun mi ni, which is not very good. Ó lọ́rọ̀ tí mo ti ń bá ẹ sọ látijọ́ yìí, ó dẹ̀ ní nǹkan tí mo sọ pé. And I've been saying this for long tí mò ń kọrin ẹ̀ sí ẹ létí ọkàn ṣáà ń try láti fẹ́ ṣe bẹ́ẹ̀ ní pé o mọ̀ tí mo kọ́ tí mò ń sọ àbí o fẹ́ listen sí. Mo appreciate ẹ̀ náà. Mo like it gan ni. Kò sí nǹkan tí mi ò fẹ́ ní ara ẹ̀. Ṣé bó ṣe wù mí ṣé kò kàn tiẹ̀ sí nǹkan kan tí wọ́n ní ìfẹ́ sí lára tèmi ní àbúbáwò? Sherry, gbogbo nǹkan nípa yín ni mo like. I love everything your personality. I like you so much. But tẹ́ bá ti mú ẹnu lọ pé relationship tàbí kàfẹ́rẹ́, I don't want it at all. Mi ò fẹ́. Ṣẹ́gun. Bí àwọn ọmọ understand me too. Nítorí ẹ̀ náà mo ṣe wọ́n báyìí. Wọ́n ní wọ́n máa ń pòwe yẹn mi ò máa fi bẹ́ẹ̀ láìpẹ́. Wọ́n ní ìṣúta tí mo látọ̀dọ̀ tó ti kó sùn ju áńgẹ́lì tá a ṣe fẹ́ rí ni. Èmi àti ẹ̀ ti mọra látọ̀dọ̀ tó ti pẹ́. A ti sún mọ́ra wa. I understand ara wa. Kò sí nǹkan tó mọ̀ nípa mi. Kò sí nǹkan tí mi ò mọ̀ nípa ẹ̀. Jẹ́ kí kíní kan náà yẹ. Yóò jẹ́ mọ̀ pé sóbìnrin kankan náà ní láìpẹ́ báyìí. Yóò wà láwọn obìnrin kankan ní láìpẹ́. Kò lè sí nǹkan méjì nítorí pé ibi tí Fẹ́mi wà, ò ní Fẹ́mi wà. Ibo ni Fẹ́mi dẹ̀ wà ọ̀dọ̀ ẹni Sekina. Please, ó dà tó bá gbẹ̀bẹ̀ ní jẹ́ kí n bẹ̀ àjọ. Ẹ má bẹ̀ mí jọ. Èmi gan ni màá bẹ̀ yín pé kẹ́ má bínú. Because I don't want to have anything with men again. I don't want to have anything to do with them. So I just maintain bá ṣe wà báyìí. Èyí tó dùn mí rí tó. Please, ẹ má bínú. Tó sọ sí mi kò tẹ́ fẹ́ kí n sọ kankan nípa nǹkan tí mò ń sọ rárá. Ẹ má mọ ẹni lóbi àti òfin. Ẹ má fi ṣe bínú. Ọmọ ọdún mélòó ni ẹ tó ti ní pé o ti ń pass through life? Ṣé wọ́n mọ̀ nǹkan tí ojú tèmi ti rí ni? Ṣé wọ́n mọ̀ nǹkan tójú mi ti rí? Nǹkan tójú àgbà ti rí kí ojú ẹ̀ tó jì wọ́n.
tí mi ò bá fẹ́ kó wá sílé mi ní invite ọmọ má jẹ́ kí n parọ́ tán ẹ̀ àwọn parents ẹ̀ wọ́n ti rí ẹ wọ́n ti wà kọ́sẹ̀ jálẹ̀ ẹ̀ kán tó fún ẹ lórúkọ tó sọ yìí. Oh my God, just stop it down. Wọ́n wá pè é ní Olúwabùnmi. In fact, listen, má sọ fún mi pé o like or you don't love it. Of course I love it. Olúwabùnmi Stop now. Gan-an ó tó láti dànù tí mo bá nífẹ̀ẹ́ mi lè ní kó wá sílé mi náà. Wow. Come on here. Yeah. Kí ni? Fáre balẹ̀. Yeah. Ìwọ fíà fọkùn ẹ balẹ̀ o. Kí ni ṣé o rí èèyàn rí? Wọ́n èèyàn ní kò ń ṣàjọ̀nù náà. Obìnrin bíi ti tiẹ̀ ni kí ló ṣe? Kí ló ṣe tó lanu sílẹ̀ bí ajá mi ló pa? Wo dẹ̀, má stress ààrẹ. You know what? Mo ní kó sùn ni. Tó bá dẹ̀ wá ló sùn, máa lé ẹ pátápátá. Fine. Torí pọ̀tù tó ń wé yẹn, it's not made for you only. Àwọn ẹran tó ju ẹran lọ, ẹran tó yáyì. Ọ̀rọ̀ ló gbọ́ yẹn. Wọ́n wọ ọmọ náà ní sùúrù ọmọ tó bá. Kí ló ń ṣe ọmọ yìí náà? Kí ló ṣe? Farabalẹ̀, wọ́n farabalẹ̀. Hello, farabalẹ̀. Èmi mo wà in control. I'm in charge. Kí ló ṣe tó ṣe bí po regun? Ó rọ́mọ ni. Obìnrin bíi ti tiẹ̀ ni. Tó bá ń gbọ́ ẹ̀rùn àbùbù tán, òwò ló ń jẹ́ bẹ̀ wo. Bùnmi lórúkọ ẹ̀. Kí ló ń ṣọmọ yìí gan-an? Kí ló ń ṣe àbí máa fún alákọ̀ọ́gbà nǹkan ṣe ni? Kí ló ń ṣọmọ yìí gan-an? Àbí ẹ̀gbọ́n dààmú ẹ̀ nǹkan wèrè. Kí ló ń ṣe náà? Are you alright? Nǹkan ṣe ni. Ó tún sọ fún mi pé ó yá jẹ́ bọ́tà kúrò lè mi. Àwọn ikú bọ́tà no this is the last time. Bọ́tà kúrò lè mi àbí ọlọ́bù ìwà wa jẹ́ bí ilé ẹ̀ get out of my house jáde. Ìwà àtùpálẹ̀ yìí ó wá sọ̀rọ̀ ẹ̀ di bàbá. Bọ́tà kúrò lè. Àṣẹ ìjẹ́ bá mi gbé ìwọ gbé ó yá gbélẹ́sẹ̀ ó máa jáde. Ìwọ gan ò ń darẹ̀ láàmú save yourself the stress wo ṣé ọ̀rọ̀ máa gbá kádà rẹ̀ lọ kó gbogbo ẹ̀rọ kó máa lọ kí ló ṣe náà wo àti wo àtọ́mú ẹ àwọn ọmọ ẹ méjèèjì mo fẹ́ kẹ́ kúrò ní ayé mi get out of my house o lọ yá mi tí wọ́n tó ti rí kọ́lọ̀ tó ń lò àwọ̀ aláwọ̀ tó lọ yá tó sọ pé òkúpa àtùpalẹ̀. ṣé o mọ̀ pé bó ṣe wà ní born by mistake ni ó ṣe mistake yẹn nàìjíríà kò sọ pé wo ọmọ àwọn òyàwó look at it this is my true colour. Bùnmi lórúkọ ẹ̀ okun wájú okun lẹ́yìn parent ẹ̀ tó sọ ní Olúwabùnmi can't you see now I can see better you are not for me she is my wife. Nonsense. Ọmọ wo má bínú ọmọ o I'm so sorry Ọlọ́run bá mi wò yín ṣé o ti gbọ́. Orí àtùpalẹ̀. Pẹ̀lẹ́. Kí ọmọ máa lọ jàre jọ ọmọ tó dùn. Jàre. Really? So ọkọ tẹ kọ́kọ́ fẹ́ nìyẹn tó ń tọrọ bára sí. Ìdí tẹ́ fi fọ́ létí mi. Tó bá mọ nǹkan tí Bọ̀sún ṣe fún wa nígbà yẹn, ìgbájú ni o, ìgbátí ni o, ó máa lù ọ́ fẹ́ lù àpàlùlé. Tọmọtọmọ wọn méjì. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó tì wá jáde. Ṣèbá ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ló help mi. Ṣèbá ọkùnrin ni tó sọ ayé mi di eléyìí.
wo Bọ̀sún nísìn. Ṣé ò rí Bọ̀sún ni? Orí wheelchair tó ń tọrọ bárà. Orí mi jà fún mi. Orí mi jà fún mi. Kó ṣe gbogbo nǹkan tọkùnrin bá ṣe fún èèyàn ni ọmọ react sí. Toríọlá. Ó ń bá ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Ó ń bá sọ. Tún bá sọ. Sókè náà. Tábá ní ká dé ojú fún ẹni burúkú kó fi kọjá. Tẹ́ni rere máa fi kọjá lè máa mọ̀. Ibi tá dé ló ń gbà mí a máa kọ́kọ́ débi tá a lọ ká tó kan ibi tá a lọ gangan. Toríọlá. Ó ṣàlùbọ̀ ó yé mi. Sórí ìdílé máa ń jẹ́ pé tá a bá fẹ́yàn mí gbà mí ó lè má jó nǹkan kan lẹ́nu tó rọrùn rántí wa. Until you get to your final destination. Ó máa wù mí kó gbọ́ nǹkan tí mọ́ mi bẹ̀ sọ. Ṣó ti bọ̀? Fún bọ́ yìí tí ẹ fún láyé ìjọ tí ẹ gbà fún náà. A lè sọ ó lè jó òun náà ní the main person. Please tí ẹ múnú mọ́ mi dùn. Àbáyọ̀mí tí wàá jẹ́yàn tó mọ̀ láti kékeré. Doesn't get better than this. Ó mọ̀ wẹ̀, ó mọ̀ nǹkan tó fẹ́, ó mọ̀ nǹkan tí kò fẹ́. Ṣàánú mi. Okay, mo ti gbọ́ mọ́. Ẹ ṣe ọmọ. Jẹ́rẹ́jẹ́. Ilé ló wà náà. Ẹ ṣe mú mi, thank you very much. Sọ ó tó ti mú mi wálé àbí ṣé nǹkan tó fẹ́ nìyẹn? Kò sí problem. Ohun tí a bá ti fẹ́ ó mọ̀ làbá bá lè. Okay, kí ni àwọn nǹkan míì tí ó kò tó ilé ìpàfẹ́ sọ tó wedding yẹn ti wọnú already 3 weeks ó ti dé tọ́ o. Wedding gown tó dáa láti ní máa tọ́. Báwo bí mo sọ fún ẹ náà mo ní mo fẹ́ fi surprise ẹ but ìgbà tó ti wá ń tẹnu mọ́ ń sìn lọ́pọ̀ wàá ṣàfẹ́wọ̀ owó bí ó fit àbí kò fit àbí. Wọ́n lè mọ measurement ẹ o everything wọn. Mo ti rí already mo ti rí kọ̀fẹ́ fi hàn ẹ́ ní. Mo ti rí fídíò ẹ̀ ó dẹ̀ make sense gan. Okay. Ọmọ wa lọ tún. Okay, thank you. Ìyá kan ṣọkàn ní ti balẹ̀ báyìí. Ṣé mo sọ fún ẹ pé mo lọ síbi kan kásáré sọ̀rọ̀ sọ̀yà ló ti ń pè mí. Èmi àìsàn fún bọ̀dà sọ̀yà fún àjọ máa wà nínú. Kò sí wàhálà mọ́. Mo ti gbọ́dọ̀ mọ̀ pé mi ò lè darí mọ́ sí i. Okay. Okay, love. Well, yẹn ti sáré lọ ṣe make up because face mi ti wà oily. Sorry, touch face me. It's a very good first. He's a handkerchief. Wow, okay. So now I did it. Yeah, the diary. Wow. Let's check it. Àti sanwó hall. Bẹ́ẹ̀ni mà. Ẹ̀sùn. Àwọn caterers wà ń kọ́. Àti sanwó àwọn caterers. Kí ló dé? Owó yẹn ò tó. No mo lò tó bíi ti báwo. I gave you the money you asked for. So kí ló wá dé? Òun náà mo try láti explain fún ẹ lórí phone. Òun náà mo try láti explain fún ẹ lórí phone kó tó di pé mo. All right. Ṣé ẹ̀ ṣe pé o fẹ́ cheat mi?
Okay. I'll add to that. Checking out. How are you? Uncle, the uncle? Very well. Only preparations, you know. I will try my best. Okay. Congratulations. Ṣé kí n fi diary hàn mọ́ mi? Kó rí àṣírí tó wà nínú diary. Irọ́, jẹ́ má sọ fún wọn. Àbí kí n sọ fún wọn ni? Well? Mọ́mì, ẹ rí pé ojú àti ṣẹ̀kí ó kọ́rẹ́ lọ́wọ́ bákan. Kí n ṣe? She looks so worried. Worried? Bẹ́ẹ̀ni. Ṣèkí náà wà worried of anything. So bá ní stressed, I can accept that because she's preparing a wedding. So gbogbo stress yẹn. But she's fine. Ṣé o rojú ẹ ni? It's okay. Okay. Àwa ti ṣe tán bí? That's it. Any nice day o. Ó ṣe gan-an. Ó ṣe o. Kò dẹ̀ wà careful kó ṣe ajá yẹn o. Eléyìí tó ń gbó káàkiri yìí. Pẹ̀lẹ́. Hello, Abayomi. Please be fast. All right. Ibi àwọn lọ kò jìn o, ibi àwọn yà sí ó pọ̀ jù o. Ibi àwọn lọ kò jìn o, ibi àwọn yà sí ló pọ̀ jù ló fi dàbí pé ó ní kókó, ó ní kókó, ó ní kókó. Yóò padà já sí ìkan bó ta kókó jù bẹ́ẹ̀ lọ́rùn ayé. Ṣèkínà, Ṣèkínà, Ṣèkínà oko ayé. Kọ́gùn 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 á padà kọ́gùn sí ìkan, sí ìkan. Kélédùmarè jẹ́ ránkọ́re fẹ́. Kélédùmarè jẹ́ ráyàre. Aya alálùbáríkà tó máa bá mi kalẹ̀ òwe. Aya bí ìyá mi ò ní kò fi fún mi òwe. Aya bí ògì mi ní kò fi fún mi òwà lọ́ba. Tó máa mọ ohun tí mo fẹ́, tó máa mọ ohun tí mi ò fẹ́ o. Dáadáa fún mi o, á ṣe bẹ́ẹ̀ fún mi o, á pọ́n mi fún mi, á tún pọ́n mi lé lórí ibùsùn bó bá dalẹ̀. Aya alálùbáríkà ni mo fẹ́ o. Ọ̀pọ̀ alálùbáríkà ni mo fẹ́ o. Ẹni lórí kò ní fìlà, ẹni fìlà kò lórí àti fìdé. Torí kò máa sápọ́nlé o bọ́bá tí kò lò lórí. Kí ni ìtumọ̀ ilé? Kí ló ń wá káàkiri inú ilé mi náà? Kí ló ń wá káàkiri náà? Kí ló ń tú káàkiri fún? Kí ló ń ṣẹlẹ̀ náà? Ok, mo ti mọ nǹkan tó lè rí nínú ẹ̀, but mo ti plan pé tó bá di alẹ́ tó wedding wa ni màá sọ everything fún ẹ. Ìṣòro rẹ ti bí yàwó. Àmọ́ ọmọdébìnrin kan wà tó jẹ́ pé ìgbà tó wà ní kékeré bí àṣemáṣe bí ìwà ọmọdé òun ló fi bá ọmọ obìnrin lájọṣepọ̀ ní tipátipá.
máa ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ bí ẹni pé lọ́wọ́ wà lẹ́yìn aṣọ tiẹ̀ jù báyìí lọ gbogbo kan tó fi ń ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ tó fi ń kúra ẹ̀fẹ́ jì yẹn èyí ni wàá bá ẹ dànù. aláyé ṣe kan tó máa ṣe tọ́lọ́pàá bá bọ́ọ̀sì wa bíbá yẹn kọ́. wàá farabalẹ̀ náà. bẹ́ẹ̀ má fi lóhùn dá lóhùn jọ àwọn èèyàn tó ti máa gbà tá à ń bọ̀ ní ọjọ́ ìsìnkú tó bẹ́ẹ̀ ṣe. ẹ lo ṣé ká máa lọ́dọ̀ àbí ká bẹ́ẹ̀ táà náà bẹ́ẹ̀ ṣe ń bọ̀. wà á sọ̀rọ̀ burúkú nìyá ẹ̀. ìṣẹ̀lẹ̀ máa kọ̀ gáìdì ní iṣẹ́ tẹ́lẹ̀ fẹ́ ṣe ìlú. má gbà lóhùn sí ó bẹ̀ ní òun ọmọkùnrin tó rí mi ò rí ẹ o mo lè lẹ́dàá mi rí ẹ nǹkan tí mo fi ṣe pride mo lè di tó wà fi mi lálẹ́ méjì ló wà ní sódì mi ní ọmọkùnrin yẹn ò ní níyàwó láyé ẹ gbogbo bí tó máa fẹ́ wọ́n máa kọ ẹ́ sílẹ̀ ni èmi náà ṣèkínà mi ò ní ní kankan ṣe pẹ̀lú ọkùnrin láyé. kò sí bó tilẹ̀ wù kó rìn káàkiri tó lórílẹ̀‐èdè tá a wà yìí kò sóbìnrin kankan lórílẹ̀‐èdè ayé yìí tẹ́ ẹ lè fẹ́ o ó nìkan ṣo ni ọlọ́run ọba Allah ó nìkan ṣo ló fọwọ́ sí wípé ẹ̀yin àti ẹ lè jọ fẹ́ra kẹ́ ẹ sì ṣàbíamọ́ mo ti rántí ọmọbìnrin tẹ́ ẹ sọ yìí mo ti rántí ẹ ẹ ṣé gan ẹ ṣé aṣọ àti bàtà tí mo bí yín kọ́ arákùnrin. ohun tẹ́ ẹ gbọ́ lójú àlá yẹn òótọ́ ni o ẹ lọ wá ọmọbìnrin yẹn kàn. gbọ́ ìkìlọ̀ má kọ́ tí ikú sí ohun tí ẹlẹ́dàá rẹ rọmọ. gbọ́rọ̀ ó sọ̀jù ẹbọ rú lọ àlàáfíà fún ọ. iṣẹ́ tí olùgbàlà rán mi àjẹyè ni mo jẹ́. iṣẹ́ tí olùgbàlà rán mi àjẹyè ni mo jẹ́. àlàáfíà. iṣẹ́ tí olùgbàlà rán mi. Yes. Mo kò tó lè ṣe fún ẹ. Mo kò tó lè ṣe fún ẹ. Mo kò tó lè ṣe fún ẹ gbọ́. Mo kò tó lè ṣe fún ẹ gbọ́. Ṣèkínà. Ìgbà mi tó mi ò wọ́n dá sí. Àbúyá kò tó àbúkọ̀ mi mọ́. Ọ̀dà ọ̀dà bí bá wọ̀. Kí ló ń sọ yìí? Kí ló ń sọ yìí? Ọ̀gbọ́n tó ṣe. Nínú dáhùn wá orí kò. Ó ti pa Ṣèkínà. Ó ti pa. Ó pa àyù sí ju yẹn jẹ. Sọ́kọ̀ ọ̀dí yẹn àbúyá ìjà Listen sir. Bí mo ṣe wọlé, mo bá ọbẹ̀ lára ẹ̀. Lóòótọ́ ẹ wò dárárí tẹ̀ wò ṣiṣẹ́ dárárí tẹ̀ wò nǹkan kan wà nínú ètò important. Listen sir. Keep quiet. Now move. Listen to me now. Pé mo kọ́ mọ̀ ọdún dárárí ìkọ́wọ́. Ìtọ́jú ọ̀pá ọ̀pá mi ní ìwọ̀n. Ṣé ọ̀pá ìyàwó mi ni? Listen up. Tó o bá kú bó ṣe sọ yẹn, máa fi bọ́ fọ́ orí ẹ. Officers. Kí ni o bá ṣe é Ṣèkínà? Mo understand. Hello, mommy. Hello, mommy. Hello, Toriola. Hey.
wọ́n ti pa o. Tani? Wọ́n ti pa Ṣèkínà o. Wọ́n ti pa. Abáyọ̀mí ni. Oh my God! Abáyọ̀mí ni òun ni mo bá bẹ̀ yí pọ̀. Ọbẹ̀ lọ́dọ̀ ọ̀gùn gidi ni. Ọ̀gùn gidi ni mọ́mí ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀. A ti ń bọ̀ ńlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Driver, gbé mi padà lọ sílé right now. Hello? Ṣèkíá. Ẹgbẹ́ wọn ti gbà wọn padà lọ sílé. Kí ló ṣẹlẹ̀? Abáyọ̀mí ti pa mí o. Abáyọ̀mí ti pa mí o. Driver, Ṣèkíá. Yay! Ṣèkínà. Oh! Driver! Ọkọ ọdún ni! Mo ní kó speed up! Yeah! Gbé mi padà lọ́lẹ̀! Ilé! Yeah! Madam, a máa ṣiṣẹ́ wa bí iṣẹ́. Attitude ẹ̀ gan bó ṣe ń ṣe ń bí, ó ti ṣó pé murder. And justice will be served. Okay. Ẹ má wọrí. Okay. Elédùmarè jẹ́ ráyàrè, aya alálùbáríkà tó máa bá mi kalẹ̀ òwe. Aya bí ìyá mi ò ní kò fi fún mi òwe. Aya bí òbí mi ní kò fi fún mi òwà lọ́ba. Tó máa mọ ohun tí mo fẹ́, tó máa mọ ohun tí mi ò fẹ́ o. Dáadáa fún mi o, á ṣe bẹ́ẹ̀ fún mi o, á pọ́n mi fún mi, á tún pọ́n mi lé lórí ibùsùn bó bá dalẹ̀. Aya alálùbáríkà ni mo fẹ́ o, ọ̀pọ̀ alálù.